Yes, ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa show, the baby of Yorùbá nation. Mo tún ti lọ grab ẹ o. Ẹ ṣá jẹ́ ká máa kẹ́kọ̀ọ́. Ẹ̀kọ́ làwa wá kọ́. Àwa ò já o. Àwa ò já o. Ọmọ Ọlọ́run ni wá o. Bíbélì dẹ̀ sọ wípé ìbùkún ni fún onílàjà. Ọmọ Ọlọ́run la máa pè wá. So ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká búyàn sí comment section o. Ẹ má jẹ́ ká búyàn. Tẹ́ bá ti búyàn ní comment section, mo máa pa comment section mi. Ẹ ní lè type lẹ́yìn kẹ́kọ̀ọ́ tẹ like ẹ kọ̀ bá wa like program yìí ni ẹ kọ̀ tẹ like ni like yìí ò mean anything. We are here to learn. We are here to learn. Ẹ̀kọ́ làwa ń kọ́ bí àwa ò jà. We are not making violence. We are not here to bully anybody. We are not here to harass anybody. We are just here to learn one or two things from all this video. And to analyze it, to know which one is good. We are here for a good intention. We are not here for bad intention. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo ń ṣe gbogbo eléyìí nítorí àwọn tí wọ́n sọ pé kó lọ máa report to page wa. Ni mo ṣe jẹ́ kó yé YouTube wípé we are not making any violence. We are not making any harassment. We are not here to bully anybody. So ẹ wá jọ̀ọ́ gbogbo èyí tẹ́ ẹ wò mí náà kì í ṣe YouTube nìkan mò ń bá wí o. Àtẹ̀yí tẹ́ ẹ wá àwọn program yìí àbúyàn harass anybody o. So bó ṣe jẹ́ nìyẹn. Fáǹfààní gbogbo èyí tẹ́ bá fẹ́ pè mí ẹ jọ̀ọ́ wọ́n ti ban WhatsApp mi for now. For now wọ́n ti ban dẹ̀. So nọ́mbà tẹ́ lè get mi sí òun nìyẹn. Àìdá ẹ fẹ́ ra àwọn nǹkan tá à ń tà. Ẹ fẹ́ ra àwọn spiritual items. Ọṣẹ àṣínà, ọṣẹ àánú, ọṣẹ orí òjijì, ọṣẹ àgbélépọ̀tà, ọṣẹ ẹ̀bẹ̀ àwọn àgbà, ọṣẹ free from bondage, ọṣẹ ojúrere àtàánú, ọṣẹ arọ́bí, ọṣẹ ìtúsílẹ̀, ọṣẹ aláǹtakùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí tẹ́ bá fẹ́ àwọn nǹkan tẹ́ lè lò fún spiritual items. Ó ń gbàdúrà. Jésù ń gbọ́ títí wa. Ó pẹ́ tí èmi ti mọ̀ pé Kristi ń gbàdúrà. Gbogbo àwọn nǹkan tẹ́ lè máa lò tí ẹ máa rí àánú gbà tí ire máa wọlé fún yín lọ́tùn lósì. Gbogbo ẹ̀ ló ṣe kíni ló wà ń bí báyìí. So ẹ jẹ́ ká ṣe kíni náà. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo program. Tá bá ti wo program tán àwa polówó mo dẹ̀ lè má polówó mọ́ ní the end. So èyí tẹ́ bá ṣàtìfẹ́ yẹ pè mí. Bó bá dẹ̀ jáwọ́ wíìgì náà ni ẹ pè mí. Tó bá jẹ́ pé jewelries ni ẹ pè mí. Ẹ jọ̀ọ́ ẹ má búyàn. Please don't write any bad comments there. Please, I'm begging you. Don't insult anybody. Don't bully anybody. Don't curse anybody. Please, I'm begging you. Anybody tí mo bá gbé fídíò wọn wá tí mo fi fídíò yìí edit. Àbí kí tún máa lo fídíò eléyìí kí tún ṣe mí kí n fi edit ẹ̀. Eléyìí tí mo lè fi edit fídíò bí mẹ́rin àbí mẹ́ta. So ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run. Ẹ má ṣe kíni. Ẹ má búyàn bẹ́ẹ̀. Tí bá ti rí mi tó tún ṣe gbé wá fún wa ta tún máa kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ máa tún grab ẹ̀ wá. Ẹ̀yẹ ṣáà yẹ kí èmi lọ bá yín grab ẹ̀ wá lórí Facebook. Program wọ̀nyẹn máa ń gùn tó yẹ mo ṣe máa ń gé sí kékèké. Àwọn tó jẹ́ kókó tó jẹ́ point tá máa rí ọgbọ́n lọ́gbọ́n fi ṣe ọgbọ́n. Òun ni mò ń gbé wá. Àti ká tún lè wo bí ayé ṣe rí. Ayé le. Kọ́lọ́ máa fi wá fáyé mú. Kógun máa jà wá ká máa rí bi. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ subscribe sí YouTube mi o. Ẹ tọ notification bell yín o. Ẹ já lọ. Ibikíbi tán bá ti play show ẹ. Nǹkan tó set sórí page ẹ. Òun ni right manager ń gbé. Àmọ́ bó ṣe ń lọ má fi nù wá kì í ṣòpònú àwọn tí ò mọ bó ṣe ń lọ òun ló lè má fi yẹn tú jẹ ó ti di gbogbo ìgbà ẹ kì í ṣe kíní kì í ṣe kejì kì í ṣe kẹta wàá lọ gbé fídíò táwọn èèyàn bá ṣe tán jù síta wàá gbé sẹ́gbẹ̀ẹ́ ara tiẹ̀ ìwọ ń create content àwọn èèyàn comment sábẹ́ àwọn èèyàn wọ́n love and like ń bẹ̀ wọ́n á tún bẹ́ẹ̀ share ẹ̀ Facebook ń kà yẹn fún wọ ìwọ fi ń gbowó àmọ́ ìwọ ò fẹ́ kán fọwọ́ kan ẹrù tiẹ̀. Who does that? Kí ló ṣe yín tó jẹ́ pé ìwà burúkú wà lọ́wọ́ yín náà? Mo ti máa ń wò ẹ́ for a very long time Yínká. Alábòsí ni ẹ́. Oh my goodness, sábàárì nǹkan tá lè fi wé alábòsí. Òun ni ẹ́. Bó ṣe ṣe wájú pọn gbára. Tó ṣe wájú pọn gbára bí iwájú Ifá. Iwájú ọpọ́n Ifá. Ẹ̀yìn ọpọ́n Ifá. Olùbùkún lọ́tún olùbùkún lósì. Tó ṣe wájú pọn gbára. Tó ṣe ẹnu gbàsíà. Wàá máa lanu fara, wàá máa lanu fọ̀n. Ìmí ìwà jí lórí bẹ́ẹ̀dì ò ní nípin lójú. Ìmí báyìí wàá kàn já kí ní mórí ni. Ìmí ò ní wẹ̀ ò ní ṣe kankan òbòkà sí lẹ́ máa fi lẹ́yìn ṣe content lẹ́ máa fi lẹ́yìn ṣe fídíò just because token tí Facebook fún yín tó ti jàrábà yín tó ti ròdò mọ́ yín lẹ́nu.
ẹ dẹ̀ máa claim pé lówó ẹ̀yin lẹ tó báyìí, ẹ̀yin lẹ pọ̀ tó báyìí. Kí ni yẹn ti mú ẹ lára yín Yínká? Wàá lọ gbé ṣó oníṣó, ìwọ ló máa gbé ọyàn lọ́yàn, ìwọ ló máa gbé di onídìí, ìwọ ló máa gbé ṣe fídíò táwọn èèyàn bá jù síta. Bọ̀ títí ẹ ò ṣe gbé, títí ẹ ò ṣe gbé. Ìka èèyàn ló máa ń ṣe bẹ́ẹ̀ yẹn, ẹni bí ló máa ń wùwà bó ṣe ń wùwà yẹn. Wàá máa kọ́ọ̀lù àwọn ọmọ ọlọ́mọ síta, wàá máa kọ́ọ̀lù àwọn èèyàn síta, nǹkan tó lè gbà wàá máa kọ́ọ̀lù wọn síta. Jọ torí Ọlọ́run, kí ló ṣẹlẹ̀ gangan? Mo bí ẹni, kí ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ veteran àwọn veteran actor and actresses? Kí ni ìṣòro ẹ? Mo bí ẹlẹ́rìí ni o, ìbéèrè yìí ò tí fàjà lọ rárá. Ẹ̀yin èèyàn mi ò rí kọ́mẹ̀ntì abẹ́ kọ́mẹ̀ntì ni. Ìbéèrè yìí ò tí fàjà lọ rárá. Kí ni ìṣòro ẹ náà Yínká? Ó máa ń fi pé kò sí anybody tó lè sọ̀rọ̀ tó ẹ. Ọmọ wa, tá bá ń tijú ara wa ká tijú ara wa ni o. But this time around, wo anything tó bá ti wà lórí ìkànnì, àwa náà máa ṣe kí ni, a máa ganu sí ni. Kò yẹ season ganu sí láwa yìí. Kí ló ṣe ẹ́? Ta ló jẹ́, kí ló jẹ́, kí ló jámọ́? Wà kàn lọ máa gbé àwọn ọmọ lọ́mọ. Adult ni wọ́n, for God's sake. Ó ṣẹ̀ṣẹ̀ ń ṣe. Wà máa gbé wọn wá sórí ìkànnì, wà analyze wọn. Jọ torí Ọlọ́run. Ṣé Mercy kéré nínú ayé ni? Kọ́ọ̀lù yìí, kí kọ́ọ̀lù kọ́kọ́ máa wọlé for now. Ṣé Mercy ó kéré nínú ayé ni? Ìwọ ló máa analyze aṣọ tó bá wọ̀. Ìwọ ló máa analyze party tó máa ṣe. Ìwọ ló máa analyze premier táwọn ọmọlọ́mọ bá ṣe. Jọ mo fẹ́ bi ẹ́ lérè Yínká, question kan ni mo fẹ́ bi ẹ́ lérè. Èwo nínú àwọn veteran yìí gangan kàn fún mi ní méjì péré. Nínú àwọn veteran yìí, Nollywood veteran tó jẹ́ pé ìgbé wọn ló wá ń ké lójoojúmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Fún wa ní méjì péré tí wọ́n fún ara ẹ̀ tó ti ṣe onídùúró fún. Fún wa ní méjì péré tó ti ràn lọ́wọ́ tó jẹ́ pé yes. A lè tọ́ka sí pé àbájọ tó ṣe ń bọ́ síta kó wá sọ̀rọ̀. Kó fún wa ní méjì kó fi ẹ̀rí tí kó gbé síta. Tó bá gbé síta mi èmi kò ní yé wá fún ẹ. Enough is enough. Ẹ̀yin èèyàn bá mi share show ìkẹdẹ̀ fún wa ní star. Ẹ fún wa ní star, ṣé ti gbọ́? Ẹ fún wa ní star, kí ló ṣe ẹ́ Yínká? Wàá dẹ̀ bọ́ síta, wàá jí lórí bẹ́ẹ̀dì ẹ káwé ẹ kó jímọ̀ ẹ̀yìn kìíní kan olóbo kí ló kan rú àwa pẹ̀lú gbogbo òṣì yẹn? Máa ṣe olóko ẹ lóbo ẹ lọ náà. Kò sẹ́ni bọ́dì tó sọ pé kó má ṣokó àtòbó ẹ. Wàhálà ti ẹni yẹn. Ìyẹn ò sí call anybody síta fún yẹn. Nǹkan tó yàn láàyò, nǹkan tó wù ẹ́ tó ń ṣe nìyẹn, nǹkan tó mọ̀ ṣe ló ń ṣe. Good, you can continue with that. But for you to be calling other people's all these Nollywood artists and actresses, àtàwọn ẹlòmíì náà bẹ́ẹ̀ tó máa call wọn síta, ó ní kí ni tiẹ̀? Jọ mo bí ẹni kó fún mi o bí mo ṣe bí ẹ lè rí question yìí kó fi bó ṣe máa ń jáde ìṣẹ́jú méjì mẹ́ta yẹn kó fi fún mi lésì. Hey mommy, ẹ káàárọ̀ ma. Yes ma, ẹ ṣé ma, mo dúpẹ́ ma, God bless you ma. Fún mi lésì Yínká Olóko, Yínká TNT. Fún mi lésì. Kàn mú méjì síta nínú àwọn veteran tó ń pariwo tó ń sunkún yìí. Kó mú jáde síta. Because of MC Oluomo, she saw at the premiere. Oh, ṣé MC Oluomo wá síbẹ̀ ni? A dẹ̀ ti pé ìyẹn kò sí tó kàn yan, kò sí tó kàn mí pẹ̀lú yẹn. Kò sí tó kàn yan pẹ̀lú yẹn. Ìkíní, ó máa ń ṣe kíní yẹn bó ṣe wà yẹn, ó mọ nǹkan tó ń ṣe. Ó mọ nǹkan tó ń ṣe Yínká, alábòsí ni ẹ́, alábòmoru ni ẹ́. Bẹ́ẹ̀ ni gbogbo ẹnu ni mo fi sọ. Alábòsí ni ẹ́. Ó mọ nǹkan tó ń ṣe. Ó ti mọ̀ pé Mercy ò ní bọ́ síta. Ó ti mọ̀ pé Mercy ò ní bọ́ síta kó wá fún ẹ lésì. Ó ti mọ̀ pé Fúnkẹ́ Akíndélé ò ní bọ́ síta kó wá fún ẹ lésì. Ẹ̀yin èèyàn ṣe ti bá mi share show yìí. Ó ti mọ̀ pé Tóyìn Àìmákù kò ní bọ́ síta kó wá fún ẹ lésì. Ó dẹ̀ mọ̀ pé ìyá ìyàwó JP 2025 IY sexy ọmọ tó ń sọ. Ó mọ̀ pé àwọn ọmọ yẹn, àwọn ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ nìyẹn. God bless you mommy Àtinúkẹ́ ọmọ Èkó. Ẹ ṣé ma, God bless you ma. Iná ní tán wo yín. Ó ti mọ̀ wípé àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn àti Ọdúnládé Adékọ́lá àti àwọn artist àti àwọn tó máa ń kọlù gbogbo wọn síta. Ó ti mọ̀ pé gbogbo wọn, ó ti mọ̀ pé wọn ní wá fún ẹ lésì. Wà máa wá fún wọn. Wà máa wá fún wọn. Wà máa wá fún wọn. Wọn ò ní wá fún ẹ lésì. But ó mọ tó ń ṣe. Ó lè dún mọ́ta. Wèrè kó.
nígbà tó fún ẹ ló ń jẹ ẹjẹ lọ́jọ́ kìíní àná njó tún padà lọ bẹ̀ mọ́ ẹran njó padà lọ bẹ̀ lọ mọ́ lọ tún bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá sọ mọ́ o mà tí ì bá sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó ń bá wọn Mercy sọ yìí o mà tí ì máa bá wọn sọ o mà tí ì bó lè dúmọ̀ta o mà tí ì kọlu ẹ̀ out báyìí o mà advice lásán ló mà advice o lè kó wèrè dúmọ̀ta o lè kó mo twist ẹni èèyàn ẹ bá mi tó padà advice lásán ló fún wípé kọ́kọ́ ẹ pé kó bá sọ̀rọ̀ orí tó rán ẹ sílé tó forí ọmú yàláyà ẹ takoto orí tó bẹ́ ìpè fún ẹ ó ní tó bá tún tó bẹ́ẹ̀ kó tún wá ǹjọ́ tún padà lọ wọn bí ìyá ẹ̀rẹ̀ kó padà lọ síbẹ̀ kó tún lọ máa tún ọ̀rọ̀ sọ tó wọn pé ṣe ló bẹ̀bẹ̀ gbẹ̀yìn ó bẹ̀bẹ̀ gbẹ̀yìn ni àní lórí ìkànnì yìí bẹ́ẹ̀ bá ti gbé wèrè wá àwa náà máa gbé wèrè pàdé yín ni bẹ́ẹ̀ ni a máa gbé wèrè pàdé yín ni ókè mo fẹ́ bí ẹlẹ́rè Yínká TNT bó ṣe wájú pọn gbára tó ṣẹnu gbàsíà ó lè bú mi o ó mọ̀ pé we are more or less the same age kò yé yín àwa ọ̀kan mú okó débi tẹ́nu wa máa fẹ́ gbaragada ni kò yé a mú okó àdẹ̀jọ ẹpọ̀n lẹ́pọ̀n mu àdẹ̀ lọ dún ọkọ ọlọ́kọ mi ìdẹ̀ ṣe 3 sọ̀mù pẹ̀lú ọmọ tí mo bí pẹ̀lú ọkọ mi bóyá yìí ló máa fi rò para oko là wa mo mọ̀ twist ẹ̀ ní sister Àríkẹ́ọlá Olúwatóyìn mo mọ̀ gbé síra wọn ni kò yé yín ó mọ̀ pàwọ̀ àwọ̀ ò jáde àwọ̀ òrọ̀ kan àwọ̀ ò tí bá àti lọ sí ẹlẹ́hà ká máa bá wọn ṣe 3 sọ̀mù papọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ tó ra mọ̀ pé gbogbo nǹkan tí wọ́n fi lajú nìyẹn gbogbo nǹkan tí wọ́n tó fi ríra ẹ gẹ́gẹ́ bí ẹni tó lajú tó ra rẹ́ nìyẹn bóní kálukú bá ṣe fẹ́ lo gbèsè ayé ẹ̀ kó máa lò but why tó fi máa call àwọn adults tó fi máa call wọn out every time kí ló rà nígbà ẹ jọ mo fẹ́ bí ẹ lè rè gan pàápàá àwọn veteran tó ń gbèjà báwo làwọn veteran yẹn báwo làwọn ṣe lo ìgbésí ayé wọn nígbà táwọn wà nínú movie industry no it's just a question torí tó bá máa sọ̀rọ̀ ó yẹ kó máa bi àwọn yẹn náà léèrè pé nígbà táwọn wà ní Ṣàngó Òde kan tó dọ̀yanú gbá nígbà tán wà ní Ṣàngó Òde kan tó dọ̀yanú gbá mo kí gbogbo yín jàre nígbà tí àwọn veteran tó wá ń ṣe bí ẹni pé ìwọ ló láàánú wọn lójú yìí nígbà táwọn tán lo ìgbà tí wọn lọ́wọ́ tí gbà ń dùn fún wọn tó tí gbogbo ẹ̀ ń rosy jọ kí náà fàyè wọn ṣe ẹ̀yin tèmi ẹ jẹ́ ká tún sáré polówó ọjà yẹn máa polówó ẹ̀ nítorí kì í ṣe gbogbo ìgbà ó lè jẹ́ pé tó ti yé yín ẹ jẹ́ ká tún bí ẹ̀ka polówó wa káwọn èèyàn tún fi ṣe kíni kán tún fi wọlé sí káwọn èèyàn tún fi wọlé sí wá mo ráyè tiẹ̀ láàárọ̀ yìí mo ti máa ń wò ẹ́ tipẹ́ wá bú mi o wà lé o. tó fi wúrà iyebíye ṣe rẹ̀ lọ́ṣọ̀ọ́ lọ́nà àrà ọ̀tọ̀. tá a bá wọn sọ nípa iléeṣẹ́ alálàgbàyídá tó ń ta pure 18 karat 21 karat 22 karat Italian gold tó jẹ́ ojúlówó iléeṣẹ́ Mrs Money Empire ni wọ́n gbádé fún. kò sí àbámọ̀ nínú gbogbo gold tẹ́ bá rà nílé iṣẹ́ wọn. original pure 18 karat 21 karat 22 karat Italian gold tí wọ́n ń tà ló jẹ́ kí gbogbo ènìyàn ní gbogbo àgbáyé máa ra gold nílé iṣẹ́ Mrs Money Empire. àwọn dignitaries celebrities àti very important personnel ni wọ́n ra gold nílé iṣẹ́ Mrs Money Empire ni wọ́n ṣe jẹ́ number 1 nínú gbogbo àwọn tó ń ta gold káàkiri àgbáyé. kò sí disappointment lọ́rọ̀ wọn. gbogbo jewelries tẹ́ fẹ́ lò ní pati ẹ ṣe kà sí iléeṣẹ́ Mrs Money Empire ní kété tẹ́ bá ti ń dòde àríyá ni wọ́n máa yẹ yín sí nítorí original gold jewelries tẹ́ rà ní iléeṣẹ́ Mrs Money Empire. ìwọ náà darapọ̀ mọ́ àwọn olóríire tí wọ́n ra pure 18 karat 21 karat 22 karat Italian gold ní iléeṣẹ́ Mrs Money Empire. oh yes, at Mrs Money Empire we sell pure 18 karat 21 karat 22 karat Italian gold necklace sets ó wà ń bẹ̀ full sets customized handmade sets customized bangles earrings rings pendants and chains and lot more. Stop and shop at Mrs Money Empire. We ship worldwide. Address Unit 8 Shop 6 in Plaza New Gold Souk, Dubai Dera. Social media handles Facebook Shadia Omishore Shomoye, Instagram Shadia Omishore. Direct contact +9715 8822 9254 or +9715 6807 3404. WhatsApp +9715 8231 5292. Once again, WhatsApp +9715 8231 5292. Fún gbogbo pure 18 karat 21 karat 22 karat Italian gold tẹ́ fẹ́ rà iléeṣẹ́ Mrs Money Empire ní kẹ́ẹ̀kan sí ẹgbà bẹ́ẹ̀. ẹ ṣé ẹ̀yin tèmi ẹ bá wa kàn sí iléeṣẹ́ yẹn. so bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀ mọ́mí olórí Adébímpé Dàda ẹ ṣé mà ẹ ṣé mo dúpẹ́ mà thank you mà. ṣó ti yé mo fẹ́ bí ẹni ṣé ìgbà tí àwọn veteran tó lóun jà fún yìí tó lóun jà fún
tó ń kọlù àwọn ọmọ ọlọ́mọ out lé lórí ìgbà tí wọ́n wà ní Ṣàngó Òde táwọn náà tí Ọlọ́run gbà fún wọn kó tó di pé àwọn ọmọ yìí dé ibẹ̀ toro máa ń pèdè òṣì kan lẹ́nu wípé wọ́n fara jìyà jọ ṣé àwọn ọmọ tó ń ṣiṣẹ́ lọ́wọ́ ìyàwó ò fara jìyà torí ẹ má kàn máa ń sọ̀rọ̀ ńgbà míì bóyá ẹ máa rò pé òpònú ẹlẹ́nu gbàsí àbí títí yín ní lẹ́rù pé gbogbo èèyàn jẹ́ no wọ́n bí ẹni wọ́n ti fara jìyà fún industry yẹn o wọ́n ti ṣe gbáṣe kan o wọ́n ti ṣe gbádá ṣe kódò igodogoje o èrò wájà o kí ló kan ilé ayé àwọn ọmọ yẹn pẹ̀lú yẹn mo bí ẹni no ìgbà táwọn wà ní Ṣàngó Òde tọ́lọ́hun gbà fún wọn tí wọ́n ń ṣe wọ́n ṣàmọ̀ àwọn náà wọ́n ṣàmọ̀ wọn bí àwọn ọmọ yìí ṣe ń rè nígbà yẹn náà tẹ́ bá àwọn ọmọ yìí ṣe ń rè nísìn làwọn náà rè nígbà yẹn jọ kí náà fi ìgbà àti àkókò tí wọ́n ṣe o ṣé o lè bá mi bí wọ́n kó dẹ̀ wá fún wa lésì kí náà fi ṣe àbí àwọn Yorùbá kọ́ náà pálówe wípé èèyàn máa ń pọnmi sílẹ̀ dé òǹgbẹ ni ṣé báwọn àgbàlagbà tó ń gbèjà yìí náà àwọn náà pòwe yẹn wípé èèyàn máa ń pọnmi sílẹ̀ dé òǹgbẹ ni kí ló dé táwọn ò pọnmi sílẹ̀ dé òǹgbẹ question number 1 nìyẹn o question number 2 jọ̀ọ́ Yínká ẹlẹ́nu fífẹ̀ bí gbá wàrà jọ̀ọ́ ṣé o lè bá wa bí wọ́n léèrè pé ṣé wọ́n bímọ ni ṣé wọ́n bímọ àwọn veteran Nollywood veteran yẹn àwọn ò bímọ sáyé ó ti di béèrè méjì o ìyí tí ò bá wá bímọ nínú wọn kí ló dé tí ò wá ṣe volunteer ara ẹ kan adopt ẹ gẹ́gẹ́ bí ọmọ wá ti vira ẹ sílẹ̀ kan adopt ẹ gẹ́gẹ́ bí ọmọ náà torí mi ò mọ reason tó fi máa call àwọn ọmọ ọlọ́mọ síta torí ó ti mọ̀ pa àwọn ọmọ yẹn ò lè fún ẹ lésì jọ mo fẹ́ bi eléré gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ìkànnì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó máa ṣe bíi pé o rí Yínká orí ìkànnì yìí láwa o nígbà tí oníkọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀ torí ẹ mọ́ra yín gbogbo yín lẹ mọ́ kákọ̀sì tó ní kálukú yín belong sí alábòsí ni ẹ́ tán bá níta ló ń ṣe fracas jùlọ ń dájí ìwọ tí Yínká TNT ní ògbóǹtarìgì Facebook fracas underneath ni ẹ́ ògbóǹ tó ń lọ tó ń lọ tó rí jọ nígbà tí wọ́n ń pètèpèrò tó ní kọ́ọ̀fẹ́ tó ń pètèpèrò tó ní kán máa pè wọlé tó ń ṣépè fún ọmọ tó ṣèyàwó tó ń ṣépè fún ìyá ìyàwó wọ́n ń ṣépè fún ìyá ọkọ ọmọ yẹn wọ́n ń ṣépè fún ọkọ ọmọ yẹn tí ò mọ̀ wọ́n rí rárá orí kan ní ló wà nígbà tó ní tí wọ́n ní kán lọ ṣí fake page orí gbogbo fake page tí wèrè Èkó àti ọmọ oníkọ̀yì tó yẹ pé ikọ́ yẹn ló máa pa ó ti gbọ́jọ́ ọkú náà anyway ikọ́ òṣì tó ń wú yẹn pẹ̀lú gbogbo iṣẹ́ ibi tó ń ṣe lórí ìkànnì òun ló máa rán sọ́run bẹ́ẹ̀ ni torí tí kì í bá ṣe bẹ́ẹ̀ Yínká ò wà láyé o kú o etí ẹ̀ ò di o lẹ́chìn gọ́ọ̀mù mójú orí gbogbo nǹkan tó ń ṣe lórí fake page orí gbogbo nǹkan tó ń ṣe lórí fake platform tó dẹ̀ mọ̀ pé gbogbo ẹ̀ belong to wèrè Èkó o mọ̀ pé ó belong to olè Ìdúmọ̀tà ó ṣe bí pé orí so gbogbo nǹkan yẹn orí yẹn kó wá analyse ẹ̀ kó sọ fún wọn pé bọ́n ṣe ń balẹ̀ ayé jẹ́ kò dáa ojú ẹ̀ fọ́ etí ẹ̀ di orí wọn kó kọlù wọn àti pé nǹkan tó ń wù níwà yẹn ò ń ṣe nǹkan tó dáa ó kójú sápò àbí bẹ́ẹ̀ kọ́ alábòsí ni ẹ́ ní ìrírú ẹ̀ ní ìrírí téèyàn ti wà téèyàn jẹ́ ikú wẹ́rẹ́wẹ́rẹ́ jalé àfi kó máa bú àwọn tó tó ẹ bí lọ́mọ àwọn tó jù ẹ lọ àwọn tó jẹ́ pé wọ́n rọ́mọ wò ìwọ ló máa rí ìyá àjàrà bùkà ìwọ ló máa rí ìtó bùkà ìtí ò bùkà jọ ìwọ fún ara ẹ kí ni ẹ́ no mo bí ẹ léèrè ni o kó fún mi lésì kí ni ẹ́ ìyá kí ni wọ ó ti di gbogbo ìgbà ẹ wàá máa kọlù àwọn ọmọ yẹn síta ṣé ká sọ pé lára ló ń bá ẹjà ìlara kún kí ló dé tó ń lára àwọn ọmọ kéékèèké kí ló dé tó ń lára wọn ó dẹ̀ fi wọ́n sílẹ̀ good afternoon sister Jùmọ̀kẹ́ ó dẹ̀ fi wọ́n sílẹ̀ jẹ́ kó ṣe lé ayé wọn
jọ torí Ọlọ́run ìjọ wo ló tiẹ̀ wá di pé kéèyàn kí ẹnìkan ṣiṣẹ́ kó máa wá wò pé orí olórí lòun fẹ́ máa bọ́ jọ Yínká ṣé kí n sọ pé wàá ṣiṣẹ́ sílẹ̀ fọmọ ẹlòmíì jẹ ni àbí iṣẹ́ tó bá ṣe ẹlòmíì ló máa jẹ mọ́ ẹ lọ́wọ́ nígbà tí o wá ń bọ́ síta tó bá ń sọ wọ́n ti fara jìyà wọ́n ti fara ṣiṣẹ́ jọ ṣé Nollywood ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lénìí ni ṣé Nollywood mọ́ bọ̀ ṣé Nollywood ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lénìí ni ṣé o ṣẹ̀ṣẹ̀ rí wọn ni ọdún kelo ní tí Nollywood ti wà kí ló dé tó lọ bá wọn kó lọ bá wọn ṣe inú ẹgbẹ́ wọn kó bóyá o ṣe ló máa sọ fún wọn pé kán fi ẹ́ ṣe matron bí patron ló máa jẹ so that irú àmọ̀ràn tó ṣẹ̀ṣẹ̀ wá mú wá ní later wà yìí wà á ti fún wọn tipẹ́ ìwọ náà ṣáà ti wà lórí ìkànnì tipẹ́ mú méjì síta nínú àwọn tó ti ràn lọ́wọ́ kó tiẹ̀ jẹ́ kárí wọn tó ṣe gbòógì tó fi tìtorí ẹ̀ ń bọ́ síta tó fi ní káwọn ọmọ ọlọ́mọ máa wọṣọ tó ní kán máa wọ bàtà tó wù wọn tó ní kán máa lò gbà wọn àwọn adult báwo ló ṣe mọ̀ pé àwọn ọmọ yẹn wà financially buoyant láti ran ẹlòmíì lọ́wọ́ báwo ló ṣe mọ̀ àbí ṣe ló kàn ògùn ẹ kò kàn máa wá máa call àwọn ọmọ ọlọ́mọ síta unnecessarily kí ló ṣe é mo rí tracy sí lára nínú ìwà tó ń wù kí ló ń dùn ẹ́ níbẹ̀ ṣé wọ́n wà nínú Nollywood movie industry ni ó dẹ̀ jẹ́ kán fèsì Nollywood wọn ṣé bó kó àtòbò ló ń tà àti bí bàbá ọkọ bó ṣe máa lọ dóyàwó ọmọ ẹ̀ bí bàbá Alẹ́hà tó máa gbẹ̀yìn kúlé wọlé lọ bá àfà tán máa dóra wọn ṣé bí nǹkan tó mọ̀ ń ṣe nìyẹn sórí kí call out tó fẹ́ máa wá call out àwọn people yìí ọ̀gbẹ́ni wá níjọ gbà lórí ìkànnì kò yẹ níjọ gbà lórí ìkànnì ó wá ń sọ pé wọ́n fi iye kan raṣọ wọ́n fi iye kan ra bàtà and so fucking what wọ́n tọrọ owó lọ́wọ́ ẹni ní òṣọ́ gba owó lọ́wọ́ ẹni àwọn Nollywood wọ́n ti fara jìyà o wọ́n ti fẹ́ ìkíní kan àwọn ò fara jìyà so gbogbo ìtàwọn ṣe yẹ kì í ṣe pé wọ́n fara ṣiṣẹ́ ni àbí ńgbà táwọn Nollywood tó wá ń jà fún yìí ńgbà táwọn wà bẹ́ẹ̀ àwọn ò lè fi okùn kún èjì báwọn ọmọ kéékèèké yìí náà ṣe fokùn kún èjì táwọn èyí tó ní business inú wọn èyí tó ní iṣẹ́ mi inú wọn. ìgbà tó dẹ̀ mọ̀ pé ó ká ẹ lára Yínká ṣé bó máa ń pè rẹ pé Ọlọ́run bless ẹ gan ó gbé dání gidi gan wípé òkèrè nínú ayé why can't you just take over kó máa ṣe kó máa tọ́jú wọn ó lérò lẹ́yìn náà ó láwọn ọmọ ogun dá charity ilẹ̀ náà tó bá rí pàgbàrẹ̀ òkà dá charity ilẹ̀ kó ní kan máa dáwó fún ẹ̀ wọ́n á dáwó fún ẹ̀ náà ṣe pé láwọn ọmọ ó lérò lẹ́yìn náà wọ́n ní bá jábá lẹ́yìn àpọ̀bọ̀ àbá ọ̀nà ṣe ń sọ tó ṣe bí òwe ẹ̀yìn èèyàn wàá dẹ̀ máa pè wọ́n jáde wàá máa pè wọ́n jáde ó dẹ̀ gbé Messi ó wá analyse aṣọ tó wọ̀ wọ́n fi iye kan raṣọ wọ́n ṣe kinní kan fake life let them live their life let this celebrity breathe Yínká let them breathe what's your problem gbogbo ìgbà ni ara máa ń ta ẹni tó bá ti rá àwọn ọmọ yẹn báyìí orí máa ń ro ẹni ṣé o mọ̀ pé nǹkan tí Anamáyọ̀wá fi sọ pé kò gbé picture Priscilla kúrò lórí page ẹni yẹn on the norms o fẹ́ celebrate ọmọ yẹn náà tẹ́lẹ̀ ẹnu pọ̀ lára ẹni kò dẹ̀ sí nǹkan méjì ìlara ní ó ti ń lára àwọn ọmọ yẹn pé yes wọ́n ti ń ṣe jù wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àsìkò wọn ní ìgbà wọn ní afẹ́ni tí ò bá fẹ́ kọ́ ọmọ òun rí gbà lò ló máa tún wá kọlù àwọn ọmọ yìí síta gbogbo ẹni tí ò bá fẹ́ kọ́ ọmọ òun kó rí ògo lò láyé ẹ tún wá kọlù àwọn ọmọ yìí síta ẹ fà ọmọ ọlọ́mọ sílẹ̀ ẹ jẹ́ kó jayé orí wọn èyí tó bá fẹ́ rí ìhòòhò ẹ fílẹ̀ òun ló lára ẹ jẹ́ kó rí ìhòòhò ìgbà ẹni ìgbà kan bọ̀ kò ní lè rí ìhòòhò yẹn mọ́ èyí tó bá fẹ́ gbọ́nú ẹ síta ẹ jẹ́ kó gbé síta kò kan yé ọ̀ṣọ́ ilégbò ẹ rò pé gbogbo òmúra táwọn àwọn ẹgbẹ́ mú yìí ẹ rò pé kò wú ni àwọn àǹtí wa onírò lábẹ́ ṣé ẹ rò pé kò wú ni ó wù náà ó wù àmọ́ ẹni kan wá múra nígbà tá ti gbọ́ pé kìnnì kan ro jáde lábẹ́ abẹ́ wọn gbogbo ẹ̀ ń gbá ní yùgbà wọ́n dẹ̀ légbò tún wà lẹ́yìn ẹsẹ̀ bẹ́ẹ̀ bí ojú ara dẹ̀ lè gbò wà bí ìbàdí lè gbò wà báwo ló ṣe fẹ́ ríru ẹ̀ gbogbo iṣan ara gan ti já màgbàkò òun náà mọ̀ pé òun ò gbọ́dọ̀ gbèrú ara bẹ́yẹn síta gbogbo ń tó mú lára ẹ gbogbo bọ́ yẹn ṣe fàlà tó ń ṣe fòlò yẹn ó wù ú àmọ́ kò sí bó ṣe máa ṣe òun ló ṣe bá lára dé Yínká kí ló dé tó ń lára àwọn ọmọ lọ́mọ ó láwọn ọmọ tiẹ̀ náà ṣe ẹ gbogbo nǹkan tí àwọn ọmọ tiẹ̀ bá ṣe òun náà ló máa ń rí wọn correct ni mọ́mí Debbie yes now onírò lábẹ́ àbí nígbà tí wọ́n máa jókòó sí bíbá yìí sìn
tí ìyá ọba ńlá ti jẹ́ ká mọ̀ friendship mi before ó ti jẹ́ ká mọ̀ ó ti jẹ́ ká mọ̀ pé bí Olèdùmọ̀tà bá jókòó síbi ìsìn gbogbo bẹ̀ ló máa rin ó máa ro tó máa run ní ìgbà ló máa rùn ó máa gbá wọ́n dẹ̀ ti jẹ́ ká mọ̀ pé ọ̀ṣọ́ ilégbò ni wọ́n egbò wà lẹ́sẹ̀ wọn àwọn onílé wọ́n skimpi ẹ̀rí yàbọ̀ ni ọmọ ọlọ́mọ iy sexy ọmọ tó dúró re kí ló dé Yínká àwọn kọ́nà kó báyìí tó bá lè múra bíi tiwọn ìwọ náà máa ń sọ pé ó gbé dání olówó dání jọ torí Ọlọ́run lọ bá wa tọ́jú àwọn Nollywood veteran mọ́mí Esther Adérónkẹ́ ẹ káàárọ̀ jàre ẹ ṣeun mo dúpẹ́ kó àdúró tì mí kí ló dé gan-an tẹ́ ní jẹ́ kógun omi lórí bíi ó ti rí pé àwọn ọmọ yẹn wọn ò ní lè fún ẹ lésì àwọn ọmọ yẹn ò ní lè dá ẹ lóhùn àwọn ọmọ yẹn ò ní lè fèsì ó wá ń gbé wọn wá lójoojúmọ́ bó o ṣe kọ́ọ̀lù orúkọ gbogbo wọn jọ ẹnìyẹn tó dárúkọ gbogbo wọn lọ Adéfẹ́mi Adébáyọ̀ o kìnnì kan o Ibrahim Ṣàtà o Ọdúnládé Adékọ́lá o wo ìwọ tó bá fẹ́ kọ́mọ ẹ rogolo tó yẹ pé tó gun ọmọ ẹ bá dé wọ́n máa criticize wọn ìwọ ni kó tún wá gbá ọmọ ẹ síta kó tún wá máa criticize wọn bíbáyìí ṣé ẹ yáwó èrè ni ṣé ẹ sínwín dán olórí burúkú yín ibi tó bá yẹ kókò bó yín bọ̀ ẹ ní bọ́bẹ̀ ẹ máa ṣe fótífótí òṣìkiri bí òdì ni tó bá ti lajú tó ti gbé gíláàsì tó ti lágbárí yẹn mọ́ tó ti lágbárí mọ́ kámẹ́rà báyìí wàá máa ṣe bí pé ìwọ nìkan lọ̀rọ̀ dáńtọ́ lẹ́nu ẹ kí ló máa ń ṣe ẹran kí n ṣe ẹ gan kí máa ń ṣe ẹran wàá máa pa àwọn ọmọ ọlọ́mọ síta ń bí báyìí lójoojúmọ́ how will you feel tí wọ́n bá gbé ọmọ tiẹ̀ síta kọ́ máa wá criticize ẹ̀ ń bí kọ́ máa wá call ẹ̀ out báwo ló ṣe fẹ́ feel ẹgbọ́n wọn ti yín sábẹ́ ẹ̀dáṣọ́ bò àwọn kan náà kó bá àwọn ọmọ tó kù náà ẹ jẹ́ káwọn ọmọ ọlọ́mọ ẹnìkan ò kì í fọwọ́ bò ògo òṣùpá ẹnìkan ò fọwọ́ bò ògo òrùn ẹ jẹ́ káwọn ọmọ ọlọ́mọ lò gbá wọn ẹ má pa star mọ́ wọn lára ẹ má pa action mọ́ wọn lára èyí tó bá sọ pé òun ò ríran dáadáa nínú yín pé gbogbo táwọn ọmọ yẹn ṣe ẹ rí nǹkan tó dáa ojú yín á fọ́ ni bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀ gangan èyí tó bá sọ pé Mercy Aigbe Ìyábọ̀ Tóyìn Àyìmákù Tóyìn Adéyẹmí àti Mercy àti àwọn tó kù náà Ọdúnládé ni kí náà porúkọ ẹ̀ Ibrahim Ṣàtà ni Fẹ́mi Adébáyọ̀ ni gbogbo wọn bẹ́ẹ̀ tẹ́ ẹ bá sọ pé gbogbo nǹkan ń ṣe lórí ìkànnì bí wọ́n ṣe ń ṣe òtẹ́ yín lọ́rùn ẹ má jẹ́ ká sọ pé àwọn ọmọ yín ò ní rí bá ti ṣe o ẹ má jẹ́ ká sọ pé àwọn ọmọ yín ò ní rọ́nà gbégbá o kẹfà àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ kẹjẹ́ kán rìnrìn ẹsẹ̀ wọn oníkà adult ni wọ́n ní tó bá wù wọ́n náà lè fi lé ayé wọn ṣé gbogbo ohun tí wọ́n bá wọn ọmọ tiẹ̀ sọ nínú ilé ni wọ́n ń gbọ́ mò ń bí ẹni o gbogbo ohun tó ń bá wọn ọmọ tiẹ̀ sọ nínú ilé òun ni wọ́n ń gbọ́rọ̀ sí ẹ lẹ́nu ẹ máa fẹ̀tẹ̀lẹ̀ ẹ máa palapalapa òṣì ń bí báyìí ẹ máa fẹ̀tẹ̀lẹ̀ ẹ máa palapalapa òṣì ń bí ìtọ́ bá yẹ kẹ́ ẹ ranjúmọ́ kẹ́ ẹ sọ tọ́ ọ̀rọ̀ kẹ́ ẹ bọ́ síta kẹ́ ẹ sọ ọ̀rọ̀ gidi ẹ ní sọ torí ẹ ti mọ̀ pé pè lẹ́ máa gbà wọ́n á mú kóńgó ìpè náà máa wọ̀n lé yín lórí gbogbo ibi tẹ́ ẹ ti ṣe kékeré ayé yín wọ́n bá yín wọ̀ síta gbogbo àwọn tó ń kọwọ́ bọ̀ yín lábẹ́ gbogbo àwọn olóko yín gbogbo wọn wọ́n máa wọ́ gbogbo yín turutu bí lẹ́sẹ̀ yín máa wọlẹ̀ torí pé àwọn Mercy ò wà lè ṣe yẹn fún yín ẹ wá rò pé kàn lè máa call wọn out stop calling them out let them breathe live your life leave them alone you are not in a Nollywood movie industry face your nothing face your oko àtòbò tó ń ṣe ṣé yẹn ò tún pé ẹ mọ́ ni ẹnujọ́ mẹ́ta ò tún ti sáré lọ sọ́nà ọ̀nà àwọn àràbù mbẹ́ yẹn ṣé wọ́n ti lé ẹ̀dánù ni kí ló máa ń ṣe ẹ́ gan èló ni Facebook gan ń sọ fún yín gan pàápàá èló ni Facebook ń sọ fún yín tó jẹ́ pé ìgbésí ayé yín kò sí nǹkan kan tá a lè kọ nípa ẹ̀ ẹ̀yin tèmi ẹ fún mínísítà ẹ bá ti fún mínísítà mi ní kọ́ńtínì wọn ó yẹ kí n sùn níbọ̀ tinú tiẹ̀ ń bí mi mo wò pé ọ̀rọ̀ tó bá yẹ ká sọ láàárọ̀ ẹ má jẹ́ kó dọ̀sán rárá ìtọ́ bá yẹ ká sọ lọ́sàn ẹ má jẹ́ kó dalẹ́ kí ló dé gan kí ló dé tó yẹ pé wàá máa kọlù àwọn èèyàn síta ń bì báyìí wàá máa kọlù àwọn èèyàn síta ń bì èwo ló fòṣì gan àwọn ìyá ajá arabuka tó kọrin fún lọ́jọ́ kìíní àná tó ń ṣòṣì tó ń ṣẹ̀sìn mọ́ra wọn ó lọ kọlù wọn out ẹ máa ṣe bíi pé wàá máa ṣe bíi pé ìwọ ló kó gbogbo wọn jọ síbẹ̀ ṣáwọn veteran ni àwọn yẹn ò bímọ ni àbí nígbà ayé tí wọn nígbà táwọn tó wà ní industry kí náà fi ayé wọn ṣe kí náà fi ṣé wọn mọ̀ pé kí náà porúkọ ẹ̀ bí èdè bá ṣe rí wọn ní kò sẹ́ni tó mọ̀la àwọn ọmọ ọlọ́mọdé wà ń lo gbèsè ayé tí wọn ẹ wá sọ pé wọ́n ṣe ń lo life wọn ẹ má jẹ́ ká bẹ́ ìpè fúnra wa lórí ibi yìí o
ìyí tó bá mọ̀ pé ọmọ òun máa rógolo, ìyí tó mọ̀ pé ọmọ òun máa ṣe rere, ìyí tó mọ̀ pé ayé òní fọwọ́ bògo ọmọ òun mọ́lẹ̀ kó má tún kọlù àwọn ọmọ ọlọ́mọ síta. Ẹ fi wọ́n sílẹ̀ jẹ́ kán ṣe ilé ayé wọn bó bá ṣe wù wọ́n. Adult ni wọ́n. Kí ló dé tó mama tó kàn rò pé ó kàn lè gbé kámẹ́rà síwájú kó máa gbé picture wọn. Wà dé gbé sẹ́gbẹ̀ wà máa fẹnu chata ó lè gbarú ẹ̀ ni. Ṣé ó lè gbarú ẹ̀? Bó jẹ́ wọ́n ni wọ́n lọ gbé káyẹ́fẹ́ fídíò ẹ̀ sìn tán gbé sí kinní kan wà á ti flag ẹ̀ wálẹ̀. Ló ṣe yín gan-an. Kẹ́ kó ṣì dànù lórí ibi. Ó máa sọ̀rọ̀ bí ẹni pé ìwọ nìkan ni. Kò sẹ́ni tí ò mọ̀rọ̀ sọ náà. Ó sì nínú Nollywood industry. Ó bá wọn ṣe fíìmù rí. Ó mọ̀ bó ní kálukú ṣe ti lo gbèsè ayé wọn. Àwọn ọmọ tó ń call out yìí náà. Ó mọ̀ bóyá ọlọ́nkan ó kàn gbogbo fọ́lẹ̀ wọn ni. Wọ́n kàn àwọn ọmọ ọlọ́mọ náà wọ́n tiraka wọ́n gbìyànjú láti rí pé yes gbogbo ẹ̀ ó dán mọ́rọ́mọ́rọ́. Ó ṣe wádìí pé káwọn ọmọ ṣiṣẹ́ kán lọ ṣé Mercy ò lẹ́bí ni? Ṣé Fúnkẹ́ Akíndélé kò láwọn ọmọ tí ẹ ni? Àbí kò lẹ́bí tí ẹ? Mo sábàdọ̀ ẹ ṣé jàre. God bless you. God bless you ma. No ṣé Yínká ni Fúnkẹ́ Akíndélé àti Ìyábọ̀. So gbogbo ìnáwó tí Ìyábọ̀ ṣe lẹ́nu jọ́ mẹ́ta wàsá ni tóun ò bá tọ́jú owó kó ti dúró re kó ti máa rò pé jọ́kànjọ́kàn àlọ́mọ tóun mú dání ó máa lọ lé ọkọ. Ṣé ẹrù kò máa dùn yùgbàyùgbà bó ṣe dùn yìí? Òun ò ṣe bọ́ta kó wá sunkún pé Ọlọ́run ti ẹ̀dìjẹ́ kó rógun ẹkún wípé kán ràn òun lọ́wọ́. Àwọn ọmọ yẹn ń pọn mí lẹ́dùn gbẹni. Kí ló dé tẹ́ máa wá sọ pé kán má ṣe lé ayé wọn? Bàbá Suwe Bebe nìyẹn tó kú lọ́jọ́ kìíní àná. Bàbá Suwe Bebe nìyẹn. Orí kan ní ló wà nígbà tó fẹ́nu ẹ̀ confess pé mọ́mí Fúnkẹ́ innocent welcome on board jàre ìyá mi. Tó fẹ́nu ẹ̀ confess wípé òun ò tọ́jú ọmọ gbogbo owó tóun rí pátápátá láyé òun obìnrin ṣìnà ló fi ń ṣe náà. Ó confess lórí bíbá ẹ̀. Báwo ló ṣe wá mọ̀ àwọn tó ń sunkún síta yẹn? Yí nǹkan tó gbọ́ ní tó fi wá sọ̀rọ̀ ẹ̀yin tèmi ẹ jẹ́ n play kíní yẹn fún yín kẹ́ gbọ́. Mo ti kọ́kọ́ fẹ́ wá ṣe show lórí ẹ̀. Wípé kí ni problem àwọn Nollywood tó ń pera wọn ní veteran gan-an? Kí ni problem wọn? Ìgbà tẹ́yìn wà ní Ṣàngó Òde tẹ́ ń ṣiṣẹ́ lójú méjèèjì. Ẹ jọ̀ọ́ ẹ ronú pé àgbà máa kàn yín ni àgbà máa dé sí yín. Ẹ ronú ẹ̀. Torí pé wọ́n ti wá bá run ẹnìkan lọ́wọ́ gbogbo yín wá ń tú jáde. Ẹ wá ń tú jáde bí ẹmọ tán sígi sí nínú ihò. Ẹ ràn mí lọ́wọ́ o, ẹ ràn mí lọ́wọ́ o, ẹ ràn mí lọ́wọ́ o. Torí kíni? Tálẹ̀ yín ràn lọ́wọ́ ńgbà tẹ́yìn wà ní movie industry tí gbogbo ẹ̀ tó sì ń ṣe lójú méjèèjì fún yín. Tálẹ̀ ràn lọ́wọ́. Mọ́mí Bọ́lájí ẹ pè mí. Ẹ má bínú kọ́ọ̀lù yẹn ti pọ̀ jù ní. Màá pè yín tí n bá ṣe tán ẹ ṣé mà ẹ ṣé mo dúpẹ́. Ok ẹ pè mí láfter show ẹ má bínú mà. Ta ni àwọn tó ń sọ pé kó ràn wọ́n lọ́wọ́ yìí? Ta làwọn ràn lọ́wọ́ nígbà táwọn wà lójú méjèèjì tó ń ṣiṣẹ́? Ta náà ràn lọ́wọ́? Ẹ jẹ́ ká sọ̀rọ̀ fúnra wa. Táwọn wá ràn lọ́wọ́ wá síta ní ìsìn. Tí ó bá sí social media ńkọ́? Tí ó bá dẹ̀ sáwọn tó dá charity lẹ̀ pé ókè o torí àwọn tó jẹ́ pé wẹ̀ ó kù díẹ̀ káàtó fún. Ṣé wọn ò ní ṣe lé ayé wọn ni? Ṣé wọn lọ́mọ ni? Ẹ dẹ̀ bèrè nǹkan ibi táwọn ọmọ wọn wà kàn tọ́jú wọn. Àbí torí kéèyàn má jìyà lèèyàn ṣe ń yá má jìyà lọ́fà. Torí kéèyàn má jìyà lèèyàn ṣe ń yá má jìyà lọ́fà náà. Nàìjíríà yìí náà làwa náà ti wà tẹ́lẹ̀. Eléyìí ò ṣe pé torí pé àwọn kan ti wà nílùú òyìnbó. Nàìjíríà yìí náà la wà. Táwa náà ti ń tọ́jú àwọn èèyàn tiwa. Tá a ti ń gbọ́ bùkátà. Kó tó di pa náà sọ pé ókè o, àwa náà afẹ́ pọ̀ sókè rajà. Sókè ọ̀kan máa sọ pé torí pé wọ́n wà nílùú òyìnbó. Forget about it. Ẹ jẹ́ kí n play mi fídíò tó tẹ́lẹ̀nu gbàsí Ayínká Olóko tó wá ń sọ rádaràdà ń bì. Ẹ jẹ́ kí n play ẹ̀ fún yín. Torí mo ti kọ́kọ́ ni mo máa wá ṣe show lórí ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀. Bọ̀ Ọlọ́run ló sọ pé true ẹlẹ́nu fífẹ̀ bí gbà wàrà yìí o ni mo ṣe máa wá sọ. Kí ló dé? Akàn lanu pàkà wà máa ṣe bí màálù gbé mọ́ngòrò wà máa ṣe bí pé ìwọ nìkan lọ̀rọ̀ dá sí lẹ́nu. Mo ń bọ̀ jàre ẹ̀yin tèmi. Ẹ jẹ́ kí n wo torí mo download ẹ̀ sí bíbáyìí. Mo download ẹ̀ sí bíbáyìí. Sí bàbá yẹn ń pariwo. Kàn ràn lọ́wọ́ kàn ṣe ìyà ń jẹun kìnnìkan mo ń bọ̀ ẹni sùúrù. Kó má lọ sí ẹ lọ jẹ́ pé ṣe ó ní ẹ má gbọ́ o. Ràn mí lọ́wọ́. Ó ti wá ń di iṣẹ́ dátà yìí láti 52 years ago. Oh. I'm now 70 years. Ìyá lè wá ń jẹ mí mọ́lẹ̀. Ibrahim Sata ẹ ràn lọ́wọ́ o. Kúnlé àfọ́ọ̀dù ẹ ràn mí lọ́wọ́ o. Fẹ́mi Adébáyọ̀ ẹgbẹ́. Ṣé ẹ gbọ́rọ̀? Ẹ wo bó ṣe ń kọlù gbogbo wọn. Ok, nígbà tó ní kí Ibrahim Sata kó ràn ẹ́ lọ́wọ́. Ṣé Ibrahim Sata ò níyàwó kó lọ́mọ kó lẹ́bí kó lára kò ní bàbá tiẹ̀ kò níyà? Fẹ́mi Adébáyọ̀ kò ní problem kò ní bùkátà tiẹ̀ tó ń gbọ́. Ó níyàwó ó lọ́mọ ó ní bàbá ó níyà ó lẹ́bí ìyàwó tó máa tọ́jú ó lẹ́bí àtàrà tiẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́
ẹ wá ń porúkọ àwọn ọmọ tí yín kọ́ kí ló ṣe wọ́n kí ló ṣe àwọn ọmọ tí yín tẹ́ pé wọ́n pé kọ́ bá yín bá wọn sọ̀rọ̀. ẹ jọ ẹ dìde sọ̀rọ̀ mi ẹ má jẹ́ kẹ́mi náà kú báyìí náà. ṣé ń gbọ́dọ̀ gbogbo ẹ̀yin àgbáyé ẹ dákun. wọ́n tẹ̀ tún fakọ sí. ìyà ń jẹ mí. ìyà ń jẹ yín. ìyà ń jẹ mí. ìyà ń jẹ yín. ìyà ń jẹ mí ẹ dákun torí Ọlọ́run. wá lọ location ìgbà mi. ẹ béèrè lọ́wọ́ irú àwọn bàbá yìí nígbà tó ń ṣe fíìmù bíi kan lọ bí apalọ̀ kan gbóbìnrin lọ kan dóbò kan ṣe síá kan ṣayé kan fìgò tilẹ̀ onírú wọn máa ń ṣe onírú wọn máa ń ṣe ẹ wá ń sọ pé ẹni mélòó lòun help rí exactly ẹni mélòó ni o lè dùn mọ́ta ló help rí àfi àfẹnu help yìí ni àfẹnu help yìí ni instead kó lọ kó pe o lè dùn mọ́ta pé okay Ọlọ́run bless ẹ ìyẹn ẹ̀wọ̀ Yínká tí wọ́n bá bí èrè wọ́n dán mọ́nàmọ́ná sọ́dọ̀ ẹ̀ wọ́n bá ní jẹ tán àwọn ẹni a lè mú láàlẹ́ ìdí mọ́ o ti rá àwọn ọmọ ẹbí ẹni pé wọn ò ní lè dẹ wá fún ẹ lésì wàá máa pè wọn síta wàá máa dárúkọ wọn ògbẹ́ni tí ó bá fẹ́ kọ́ ọmọ kógo ẹ̀wọ̀ òkun kó má tún pọmọ lọ́mọ sórí bíi ẹ fa ọmọ lọ́mọ sílẹ̀ wọ́n bá fi $16 million kàn fi ra aṣọ tán wọ̀ sọ́run alálà ńlá àwọn náà lo èèyàn ṣe máa bá olówó máa rò pé ibà kan ni kó ṣe náwó ẹ̀ tí wọ́n máa bí wọ́n máa èèyàn kan lè wà báwọ̀ sọ pé bákan ni kó ṣe náwó ẹ̀ èèyàn kan ni kó fún lówó àwọn kan ni kó ràn lọ́wọ́ wọ́n lè sọ bẹ́ẹ̀ fún ẹ kí wọ́n gbọ́ náà wọ́n lè sọ fún ẹ kó gbà nítorí tẹ́ ìbálẹ̀ ìgbàlẹ̀ máa fi lọ yàn máa kọlu àwọn èèyàn síbí àwọn ní VVIP ẹ pa sọnù dáradára wọ́n ń kọlu àwọn ọmọ ọlọ́mọ síta ẹ ràn lọ́wọ́ o ẹ má jẹ́ ń kú báyìí o bàbá ẹni tí ò tó yín ti kú ẹni tó jù yín lọ ti kú àwọn tẹ́ẹ̀dẹ̀ jọ jẹ́gbẹ́ ti kú ẹ má fìyẹ́ máa wá halẹ̀ bí ẹ má fìyẹ́ ẹ̀yin tẹ́ ẹ pera yín ní veteran yẹn ẹ jẹ́ kórìí yín lọ pé gidi gan kẹ́ ẹ lọ pe àwọn ọmọ yín kẹ́ ẹ lọ pe wọn kẹ́ ẹ lọ bá wọn sọ̀rọ̀ níbi pé ẹ̀ ń dojú tì wọ́n kẹ́ ẹ kó sí lọ kẹ́ ẹ fa àwọn ọmọ ọlọ́mọ tó ṣẹ̀ ń bọ̀ tó ń táwọn náà jagun ayé wọn ẹ fi wọ́n sílẹ̀ àwọn náà wọ́n jagun ayé wọn lọ́wọ́ ni kí ló dé tẹ́ máa fi ti yín máa dí ti wọn lọ́wọ́ ní kálukú wálé ayé ẹ̀ ní náà. wọ́n lè mọ fún mi ló jẹ fún ìjọ mẹ́rin nígbà wọn bá tún fún mi lówó wọ́n fún mi ní bíi 5,000. As at that time. ibi tí mo bá dé yìí. àwọn èèyàn dẹ̀ wọ́n mọ gbogbo yín mọ̀ mí o ṣùgbọ́n àwa ó dín tíátà ó dàbí pé ẹ̀yin ọmọ kéékèèké ẹ̀jọ̀ torí Ọlọ́run ẹ̀yin àgbáyé ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ẹ má jà kú báyìí o àbí sẹ́yìn bàtà bá wá kú ẹ wà máa gbé jìbù wá ẹ máa gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́tò wá pé bàbá wa ti kú o ẹ dákun èmi ṣe bàbá lélẹ́ o ẹ jọ o. bàbá kílẹ̀ yìí fi ọjọ́ ayé yín ṣe nígbà tẹ́ wà ní film industry for 52 years bàbá kílẹ̀ fi ọjọ́ ìgbésí ayé yín kílẹ̀ fi ṣe kílẹ̀ fi dà ẹ̀yin ò ronú pé àgbà máa kàn yín jọ́ kan ẹ̀yin ò rò pé ẹ máa dàgbà gbogbo gbà tẹ́ ń fowó ṣe sí àtẹ́ ń fowó dóbò kiri tẹ́ ń kóbìnrin kiri tẹ́ ń ṣe fàlà tẹ́ ń ṣe fòlò ẹ rántí pé alẹ́ máa ilẹ̀ máa ṣú tẹ́lẹ̀ náà jẹ́ kó jẹ́ àríkọ́gbọ́n fún ẹ̀yin tẹ́ ìṣe ń bọ́ lẹ́yìn oníkálukú yín yá pọnmi sílẹ̀ dòǹgbẹ́ kẹ́ má wà máa kígbe òṣì bí ẹ má máa kígbe ìranù bíbá oníkálukú ló ní pọ́blẹ́mù tiẹ̀ oníkálukú ló ní bùkátà tiẹ̀ tó ń gbọ́ oníkálukú ló máa gbàgbé lébu ẹ̀ oore ṣíṣe inú ẹ̀jẹ̀ ló wà kì í ṣe gbogbo èèyàn ló ní spirit pé òkè kó òun mówó kó lọ máa fi ran èèyàn lọ́wọ́ kì í ṣe gbogbo èèyàn ẹni tí Ọlọ́run bá fi rán ni ẹni tí Ọlọ́run bá fi rán ni kì í ṣe pé bóyá kẹ́ máa wá fọ̀ sí wọn wọ́n gbọ́dọ̀ ṣe ni wọ́n gbọ́dọ̀ ṣe kí ni wọn kì í ṣe dandan èmi tí mo wà bíbá tí ń bá sọ̀tọ̀ ayé mi fún yín ẹ wò pé bẹ́ẹ̀ ni ní ìfi tèmi nìyàn lára ojú èmi náà rí tó mo jagun ayé mi ni ìgbà tí mo dẹ̀ ń jagun ayé yẹn bẹ́ẹ̀ lèmi náà ń rọjọ́ alẹ́ mo ń rọjọ́ alẹ́ mo jagun ayé mi ni mo ń rọjọ́ alẹ́ tèmi náà ọmọ lèmi náà ṣe kíní mo fi ọkàn kún èjì mo bá gba kíní mo bá wò pé yes kémi náà pọ̀ sókè rajà torí ọjọ́ alẹ́. Hello sir. Hello sir. Hello ìyá wa. Yes sir. Era sir. Ṣé fẹ́ bá a dá sétò ni sir? À ń gbọ́ yín. Hello sir, à ń gbọ́ yín ṣé fẹ́ bá a dá sétò ni? Kí ló dé mi máa gbọ́ yín kẹ̀? Àwa dẹ̀ ń gbọ́ o. A dẹ̀ ń gbọ́ bí o. Ẹ jẹ́ ń pè yín padà. Bóyá dádì fẹ́ bá a dá sétò ni. Kí ló wá ṣẹlẹ̀ àbí? Kí ló ṣẹlẹ̀? Ẹ jẹ́ ń pè wọ́n padà. Ẹni tó bá fẹ́ tún bá a dá sétò, kẹ́ ẹ pè wọlé, ẹ má dà mí dá, kẹ́ ẹ bá mi sọ̀rọ̀, ẹ sọ̀rọ̀ ẹnu yín.
àsìkò tá wà yìí nsìn kò ń ṣe àsìkò tí ń bọ̀ ní ìmọ̀ nǹkan tó ṣe kíní kí ló ṣe tó ń kí ló ṣe tó ń I don't know hold on ẹjọ́ ẹ jẹ́ ń pé dádì wa padà kan bá wa dá sí kan bá wa fọ ọgbọ́n àgbà kan bá wa fi dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lóde. bẹ́ẹ̀ ni. hello everybody. yes sir ẹ bá sa ẹ káàárọ̀ sir. hello sir à ń gbọ́ yín àbí kí ló ṣẹlẹ̀ à ń gbọ́ àdẹ̀ ń gbọ́ o. hello ṣé ẹ gbọ́ ni. ó dẹ̀ ká mi lára ṣá kí ló wá ṣẹlẹ̀ èmi dẹ̀ ń gbọ́ wọn o mo dẹ̀ ń gbọ́ wọn mo ń gbọ́ wọn gidi gan ni ẹ hold on o ẹ jọ̀ọ́ ẹ má bínú kí ló wá ṣẹlẹ̀ mo dẹ̀ ń gbọ́ à ń gbọ́ wọn à ń gbọ́ hello ma mọ́mí Fọláṣadé a dẹ̀ ń gbọ́ wọn o kí ló wá ṣẹlẹ̀ hello everybody. ṣé ẹ ti ń gbọ́ sí i. hello ṣé ń gbọ́ wa. hello. a ṣe nǹkan ẹ dúró. hello màmá. à ń gbọ́. àwọn tó dé tà gbọ́ gbogbo. ṣé ẹ gbọ́ mi báyìí. kìíní àti kejì àgbọ̀. ẹ dúró ẹ jẹ́ kí n pa kìíní ẹ jẹ́ n pa. nǹkan kan ti ṣẹlẹ̀ nìyẹn o kí ló wá ṣẹlẹ̀ mo dẹ̀ ń gbọ́ wọn dáadáa o. hello ṣé ń gbọ́ sí i. mo ti ń gbọ́ sí i kẹ́yìn náà ti ń gbọ́ mi ṣá. àwa ń gbọ́ yín látẹ̀kàn à ń gbọ́ yín. èmi ò mọ tó ṣẹlẹ̀ o. à ń gbọ́ yín látẹ̀kàn yes sir. ó sáré wá kí n ṣe àmẹ̀ bọ̀. ẹ bá wa dá sétò ẹ bá wa dá sí dádì. Yinka TNT is doing too much. ọ̀rọ̀ yẹn náà ni mo kàn fẹ́ ṣe rí mo kàn máa pòwe kan ni mà. kẹrẹ́ tí ò bá dání lókòwò kò lè pè ní lárugún. confam. kò jù bẹ́ẹ̀ lọ ẹni tí ò bá ti dáyàn lókòwò kò lè pèyàn lárugún torí ẹ̀tọ́ wo ló ní láti pèyàn lárugún. tí ó ní olówó nínú okòwò tí mò ń ṣe ni ẹnì báwo làwọn èèyàn ṣe máa ń ronú pé dandan ẹlòmíì gbọ́dọ̀ ràn yàn lọ́wọ́ èèyàn mélòó ni wọ́n fúnra ẹ̀ ràn lọ́wọ́ kó kọ́kọ́ wúra iná. ó yà mí lẹ́nu. o ò mọ pọ́ọ̀sì mi o ò mọ financial status mi o ò mọ tèmi gan là kọjá and you think torí mò ń wọṣọ tó bá jẹ́ pákéjì ni mò ń lò ńkọ́ so tí n bá ní tí n bá fún èmi àtọ́lọ́run ni now you don't have to call me out you don't have to kó wá sọ mí di ọ̀tá àwọn ènìyàn. ó máa kọlu àwọn ọmọ yẹn jáde ní gbogbo gbà. tí ó bá ṣe pé bóyá you just want to witch hunt me or you just want to make money out of me or you just want to do something. bákan méjì yẹn ni kò sí two ways to it. so kò ó mọ àpò mi náà kí ló máa sọ fún mi ẹni tí mo fẹ́ fẹ́ o. you know so ó dá mi lókòwò o ò lè pè mí lárugún. if you call me out pé mi ṣe ràn yàn lọ́wọ́ màá béèrè lọ́wọ́ èèyàn mélòó ni wọ́n ti ràn lọ́wọ́. ṣé mo pa àwọn èèyàn láìkí àṣehàn gan-an wọ́n láìkí gbogbo ayé mọ̀ pé àwa la ṣe àwa la help lágbájá you know tí o bá ṣe lẹ́ni tó ń ṣe charity kò sẹ́ni tó máa ń fẹ́ pariwo tó bá ṣe nǹkan and some of àwọn tó ń ṣe nǹkan fún alájẹsẹ́lẹ̀ lómìn nínú wọn. so I don't really know wọ́n máa ti help ẹlòmíì ṣùgbọ́n ẹlòmíì fi pé help kan fóun yẹn kò tó ó yẹ kó jẹ́ fóun máa wà ní alagbalúgbó owó bí irú ẹni tó kọ́lé fún bí ẹni tó ra mọ́tò fún ìwọ tó ní health problem tó fẹ́ solve health problem ẹ̀ tó tún wá tó tún fún ẹ ní owó láti kọ́lé fún ẹ you are asking for too much. bí gbogbo èèyàn tẹpá mọ́ṣẹ́ kó dẹ̀ wọn mílẹ̀ dògbẹ́ kọ́lọ̀ kó gbà fún wa àṣírí nǹkan nìyẹn kọ́lọ̀ kó gbà fún wa. thank you. ẹ ṣé sà. so èdè bẹ́ẹ̀ ẹ má bẹ́ẹ̀ tọ̀. God bless you sir. God bless you. wàá dẹ̀ máa pè wọ́n jáde wàá máa pè wọ́n jáde wàá máa pè wọ́n jáde báwo ló ṣe mọ̀ pé àwọn ọmọ yẹn wọn ò ń help wọn ṣé torí pé wọn gbé wá síta kan wá sọ pé o ẹni báyìí làwọn ti ràn lọ́wọ́ o iye báyìí làwọn ti fún wọn rí o àwọn ti ṣe báyìí fún wọn rí o ìwọ náà continue níbi tó tán bá dé náà anybody tó bá ti wá síta tó bá ti sunkún wá síta bó ṣe bó máa ń sọ pé Ọlọ́run kẹ́ ẹ gidi gan ó máa ń fi rẹ ó máa ń fi rẹ ó máa ń pè rẹ ní nǹkan tó jẹ́ náà ó máa ń sọ pé yes kò sí bí tiẹ̀ ò ṣe jẹ́ kí ló dé tó wá ń pè àwọn ọmọ ọlọ́mọ bọ́ta hello ma. Everybody, help ìjọ mẹ́ta. My condolences. Ẹ̀yin màmá dá lágbọ́rọ̀ lọ. Iwájú tó dojú kò ní bàjẹ́. Ẹ̀yin tó dẹ̀ fílẹ̀ náà ò ní dàrú lágbọ́rọ̀ lọ. Ọlọ́run dẹ̀ ní ṣe ń tẹ̀lé inshallah. Àmín Jésù. Ṣé rí ọ̀rọ̀ Yínká ẹni tí ò ní ro ẹni kò dẹ̀ lè mọyì ẹni. Ayé Yínká ti bàjẹ́ Yínká lẹ́nu oríbẹ̀ ẹlẹ́nu fífẹ̀ bí okó bọ́ba ṣẹ̀sìn. Something like that. Ṣé òun kí ló dé tí òun bá mọ̀ wípé òun fẹ́ help àwọn veterans kí ló dé? Tí ò ṣe fi owó títí ẹkún fi ṣe ṣé dandan ni ẹ̀kọ́ tó bá wọ lówó fowó ẹ̀ ṣe àtúbọ̀ lówó fowó ẹ̀ ló ń fara ẹ̀ ló ń fi dá so ṣé òun rò bóyá òun ti mọ̀ ọ́ kó ṣe lọ pé ọkọ ya àti Ṣadé kó gbé picture wọn wá kán bá ti múra tán lọ patí kó gbé wọn síta kó wá máa call wọn out pé kí ló dé tí wọn ràn àwọn èèyàn lọ́wọ́. ṣé wọ́n bí dání
wọn bí da ipò gan Kudus tó ń fẹ́ gan òní ìgbàlẹ̀ tó bá dán rẹ̀. àbí MC Olúọmọ náà ṣe bọ́lá kẹ́hùn náà ó gbọ́dọ̀ ní MC Olúọmọ náà. ẹ mọ̀ pé máa yẹn wá síbẹ̀ ó rí ni òun lára ṣe tá. èmi ò wo wọn bẹ́ẹ̀ yẹn ó wá sí pàtí yẹn. ó wá pàtí yẹn Yínká fẹ́ gan fight ni ṣé kò yẹ ó fẹ́ gan ṣe rí ìnáwó tí Ìyábọ̀ ṣe kò expect ó ba lójijì gbogbo wọn ti ń dúṣẹ́ níbi tí ìnáwó yẹn tí wọ́n kọ́ bá wọn lójijì ni pé ìgbà tí bàbá Priscilla wá sí wedding so ẹni gbogbo wọn short up wọn ọmọ kan tó fẹ́ sọ. kò lè celebrate ọmọ yẹn níbi tí Lára Mumuje kò lè celebrate ọmọ yẹn agídí ni ọ̀rọ̀ pọ̀ ni wọ́n ló ṣe lọ gbé píṣọ ọmọ yẹn. ṣé mo pé Mercy ó wà lára àwọn ìyá ìyàwó ó wà lára àwọn ìyá ó bá wọn raṣọ jó ó raṣọ general ó raṣọ jó tó wọṣọ party so òun ló ṣe fẹ́ get back at Mercy Àyígbè olóko mọ nǹkan tó ń ṣe. Bàbá Mohbad tó bá yé ẹ̀jẹ̀ lọ́jọ́ kìíní àná ibo ló bá dé ẹ̀pọ̀ ló ṣe fún bàbá Mohbad àbúkọ̀ ló kọ́kọ́ bá yé jòsí jẹ́ òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa dáwó tẹ bá rántí tó ní wọ́n dáwó fún Wùmí àti ìyá Mohbad Yínká ló kọ́kọ́ bẹ̀rẹ̀ owó dídá ìgbà tí Yínká dáwó ní Kẹ́hìndé Ọ̀ṣọ́bà bọ́ sí ibo ló bá yé jòsí dé báyìí ó bá kọ́ náà tó bá mọ̀ kó fẹ́ ẹ̀pì Yínká olóko sọnù ó dẹ ṣe títẹ kó get out kó yí nǹkan tí ó kún ẹ kí ló kún ẹ pẹ̀lú Nollywood ṣe bó ní o ti ṣe rérí ó dẹ ṣe mọ you are a past glory actress then why are you prognosing nínú nǹkan tí wọ́n ń ṣe nísìn tó bá máa gbèjà wèrè kó come out with your full chest. With your full chest. Stop running under the bush. Run you to stop beating around the bush. Only can fight you. Push under the ground. Stop putting anybody under the bus. Come on with your full chest. Yes, I'm fighting you. Àmọ́ fẹ́ gbèjà wèrè kó. Olórí burúkú ààrẹ wèrè kó ń gbé gbogbo àwọn èèyàn ṣe pé gbàtí wèrè kó àtàwọn wèrè. Ẹ bá fẹ́ fún jẹ́ wá fún jẹ́bí. Ẹ̀yin fáǹsì mi ẹ bá fún Yínká wá fún jẹ́bí. Olúkọ̀ọ́fẹ́ nígbà tó bẹ̀rẹ̀ sí máa gbé ọmọ Ìyábọ̀ ṣépè tó ṣe bó lọ́pọ̀ lọ́ọ̀ gbogbo àwọn ọmọ ni kí ló dé tó sọ fún Olúkọ̀ọ́fẹ́ olùkọ́ tuberculosis pé gbogbo nǹkan tó ń ṣe kó stop bọ̀tọ́ bá gbé lórí fún wa wọ́n bá wá gbé yẹn tán wá ṣe bó ṣe ń ṣojú àwa bọ́ síta lẹ́sọ̀rí gbogbo èpè kò ní rí wọ́n sí kò Lizzy Anjorin ìbùkún èṣù tó gbé gbogbo ọmọ Ìyábọ̀ ṣe gbogbo àwọn tó ń gbèjà Lizzy tí wọ́n gbé wa lórí ọmọ ẹ̀ tó bí méjèèjì yẹn ló ti máa dá òyìn ká fógo bá ń jẹ tọ̀ lọ torí òní gbin ẹ̀fọ́ kó wá ká ewúro kò possible alábòsí tó pè é ní alábòsí ni ó ti pẹ́ tó ti máa ń ṣe kú wẹ́rẹ́ jalè àgbà òfò àgbà òṣì oníbẹ̀lẹ̀ ìwà máa sọ pé wò kí ń parọ́ ìwọ lóòótọ́ ìwọ ń ṣe gbá òṣè tó ṣé ibi tó ti ń ṣiṣẹ́ babaláwo ẹ̀ wọ́n sọ yìí kẹ́ máa parọ́ ń bẹ̀ ṣọ́ni ẹ̀ máa parọ́ ń bẹ̀ Yínká ò bẹ̀rù Ọlọ́run lọ́kọ̀ báwo ló ti fẹ́ mọ rí èèyàn Yínká ò bẹ̀rù Ọlọ́run ò bẹ̀rù àtúbọ̀tán nípò wọn náà gbogbo karma is real karma is a bitch ó bá yé ní. ó ṣe lò ló ti kọ́ọ̀lù wèrè kó síta àbí ìyẹn ń wọṣọ $12,000 ìyẹn tún máa sọ iye tó ń sọ ó tí ìgbé bọ́ síta pé kó wá kó wípé wọ́n lo fake life. àtìgbà tí kúlẹ̀ àfọ̀dù tún gbà òfẹ́ tíra jáde jọ èló ni wèrè kó dáńdé ó yà mí lẹ́nu. àbí ìgbà tí top to be nígbà tó ń gbé wọn jáde èló ni wèrè kó lọ́dún kọ́ dúpẹ́ ọ̀ṣà dúpẹ́ lọ́wọ́ Fúnkẹ́ Akíndélé wọ́n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà bó ṣe pé Fúnkẹ́ Akíndélé kò fẹ́ kọ́ gbóhùn síta. ẹ ti ẹ mọ iye ọmọ tí Ìyábọ̀ jẹ́ godmother fún ni ẹ mọ iye ọmọ tí Ìyábọ̀ jẹ́ godmother fún. mo ń bọ̀rọ̀ bọ̀ Ìyábọ̀ òjò ló wà fún àwọn kan wá ń sunkún wá ń kọlu àwọn ọmọ ọlọ́mọ. ìyá mi mo ń bọ̀rọ̀ bọ̀ ni àwọn èèyàn ló wà chẹ́rántì ọdún kan gbà tó wọn àti Yọ̀mí Fábíyì jà Yọ̀mí dìdì sọ ní pé gbà tí ìyá òun kú òun mọ iye tí Ìyábọ̀ jò fóun ní ilé gbàgbé lọ́jọ́ tó ń ṣe láìpẹ́ yẹn a lot of people are coming out and come and say pé Ìyábọ̀ abiyamọ gbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni ṣé mo yọ ọmọ tí Ìyábọ̀ ti help Ìyábọ̀ will never come out come and say it Fúnkẹ́ will never come out and come and say it bọ̀bẹ̀rẹ̀ kó àrùn help lágbájá òun ra irinṣẹ́ fún yàn òun rẹ̀ 1,000 lọ sí school you don't need to say it tó bá ṣọ̀rẹ́ fún yàn. audio ti ẹni gbogbo ẹ proof da evidence da. mo kàn ń sọ ni Yínká ṣé ráìsì ìdíríkà méjì tó pinnu àìtó torí kọ́ máa bẹ́ẹ̀ pín fún yàn kí náà àtògì òun ló pè lóore kí ló ń ṣoore o Yínká tó bá bẹ́ẹ̀ wàá kọ́ ọmọ rẹpẹtẹ sọ́dọ̀ ṣé ọmọ yẹn ọmọ tó ń gbọ́dọ̀ Ìyábọ̀ ṣá ṣé ọmọ yẹn ọmọ tó ń gbọ́dọ̀ Fúnkẹ́ ìwọ ìwà ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣe ẹlẹ́ni ìlú òyìnbó bò ẹ̀ láṣìírí are you mad or something? ìlú òyìnbó bò ẹ̀ mélòó náà fẹ́ fi pògì àti mọ́ínmọ́ín. o ní brọ́ọ̀tì yìí tọ́ tó bá sọ̀rọ̀ gbogbo tọ́ ló wà lẹ́nu ẹ̀ ló ń dà lẹ́nu ẹ̀ Yínká o jọ tó ń gbára ìlú òyìnbó rárá àtọ̀ wàá wọṣọ bí rere wàá wọṣọ bí asínrín and you have the God you have the nerve láti máa sọ̀rọ̀ sí àwọn ọmọ ọlọ́mọ tó ń struggle kí ló kó ẹ̀ pẹ̀lú náà ìbùn wọn. kò yé mi o. kí ni tó bá lè appreciate you get your 30 months off. ó sún mi o. má ba ara ẹ̀rọ Ọlọ́run jẹ́ tọ́lọ̀ ti ṣe fáwọn ọmọ ọlọ́mọ they struggle for their life. ó ń gan fight indirectly ni kí ló dé tó jẹ́ pé àwọn tó wá bá ní problem ló wá ń call wọn out kó lè rí ẹ pé wọn náà bá ń dá sí èpè náà ló máa gbé ẹṣẹ́ gbẹ̀yìn. ó tó pin má wọrí àwọn kan ló ti ń jẹ́ kó tó kun ẹ̀yìn kan lóko
ó tó pín jẹ́ ká ra ata ẹ mo rò bó ní wà nílé ọkọ ni tó wá yọrọ ìyàbọ̀ lára Mercy torí pé orí pẹ̀lú Mercy wá yọrọ ẹ̀bọ̀ wàhálà yìí ká tó bá há ẹ mọ́wọ́ ṣọ́ra àwọn èèyàn Elizabeth bìtì tí wọ́n ní jáde torí wọ́n ṣe wèrè kó wọ́n ní jáde àwọn yẹn kàn wọ́n posh wọ́n decent they will never come out for you wọ́n ní irú àwa ìṣe jáde fún ẹ máa gbọ́ bí ajá they don't have nothing to do with you you are not their fault you don't even hop to their nails so you go get fuck níbi tó wà yẹn nǹkan táwọn ọmọ yẹn ń control yín ká o lè control ẹ̀ men you can't control it àwọn wọ́n ti sọ àwọn ọlọ́bẹ̀ náwó náà she working and they are spending the money wọ́n wálé ayé wá ṣe fàájì wá jáwé ọlọ́run máa ṣe lóríṣẹ́ wa àti wèrè kó iṣẹ́ làgó ń ṣe kú iṣẹ́ náà dẹ̀rẹ̀ máa ṣe tẹ́ máa fi jáṣẹ̀ ẹ̀yin wo lórí burúkú jàtìjàtì oníbẹ̀lẹ́nu orí rádaràdà orí rédèrèdè olóṣì gáfáìtì ló máa kill you there gáfá will kill you there òpònú òpò ẹ̀kọ́ ní ìyájà arábùkà tani ìyájà arábùkà ni wọ àwọn ọmọ tí yóò tó ẹ lọ́jọ́ ní tó ń sọ̀rọ̀ sí wọn tó ń wẹ́tọ́ sí wọn lẹ́nu idiot ààrẹ oníbẹ̀lẹ́nu onílàálá gbogbo ẹni ti kó tọ́tán even gan ìwà àti gbébọ́dì gan you can't stand gbébọ́dì wọ́n tó ṣe dúró déédéé tó kills you can't stand that ṣé ní ìmúra la fẹ́ sọ ni àbí ní skin la fẹ́ sọ ni Yínká wèrè ní wèrè lórúkọ ẹ gbébọ́dì ẹ máa bẹ́tẹ̀ lọ yára mi. God bless you ma thank you so much thank you ma. Kí ló dé wà á dẹ̀ ní ọ̀la wà á gbá ọmọ ọlọ́mọ wá bí ọ̀túnla wà á gbá ọmọ ọlọ́mọ wá bí ó dẹ̀ mélòó tó ti pé ẹ̀ẹ̀kan péré ó kàn advice ni orí wọ́n bẹ wá níbi tó dáa ó bẹ́gi fún ẹ straight away ó sọ fún ẹ pé ó máa rìn wọgbó olówó àrùn ẹ mẹ́gbẹ́ wọ́n àrùn ẹ pa ó rí pò bẹ̀bẹ̀ ni kí ló dé tó jẹ́ pé àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n wá dákẹ́ tiwọn tí wọ́n rí tí ẹrù tó ń ránṣẹ́ tiwọn wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn ló lọ́ ń pè síta ṣé kó lè sọ pé bóyá ìwọ náà ò bá òun dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yàbí òun dá sí stylishly àgbàyà ni ẹ́ tó bá mọ̀ pé òun gan fight stylishly mò ń fàṣẹ kò sọ fún ẹ pé Yínká òun gan fight stylishly kò fi wọ́n sílẹ̀ tẹ́ ẹ bá lè yanjú ẹ just leave them alone kò fi wọ́n lẹ̀ tó bá rẹni tí yà ń jẹ nínú Nollywood tí yà ń jẹ nínú Nollywood tó bá lè ràn wọ́n lọ́wọ́ fi wọ́n lẹ̀ jẹ́ kán máa lọ má pe anybody bọ́ síta ń bíbá imú wọ́n náà lọ́mọ tiẹ̀ náà táwọn ọmọ tiẹ̀ bá tọ́lọ́ ń gbé wọn lórí sókè tán ra aṣọ 20 million tọ́wọ̀ ṣé bọ́ọ̀rù wọn náà wọ̀ sí kéèyàn kan wá rí wọn kó wá máa criticize wọn báwo ló ṣe fẹ́ feel ẹ̀ máa fi abẹ́rẹ́ gúnra yín kẹ́ tó máa fi gún ọmọ làkejì ẹ fa àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ kẹ́ jẹ́ kán mí ẹ jẹ́ kán sinmi lóde mama o hello ma yes ma. Bébọ́dì ta yèyé rẹ̀ jẹ́ ajá ti yèlé ó fa yèyé rẹ̀ jẹ́. Hello ma. Mọ́mí ẹ̀ lójọ́ o. Bẹ́ẹ̀ni ma. Ọjọ́ màmá gan-an. Kí ló dé? Wọ́n ló máa mísì wọn ju o. Mo mísì wọn gan. Ẹjọ́ máa gan-an ò tẹ́ wá rẹ́. Àárẹ̀ gan. Bọ̀ a máa ń jà lẹ́kọ̀ọ̀kan bọ̀ ìgbà tí mo ṣì kéré la máa ń jà bọ̀ ìgbà tí wọ́n ti wá ń dàgbà yá wa close gan. Gbogbo gbọ́nà ìwà ti ẹja gidijagan iṣẹ́ ọ̀dọ́ màmá Bọ́nì Ìgè ló ti rí wọn. Èmi náà ni mo yàtọ̀ nù gbogbo wọn. Èmi ló jọ. Èmi ni mo yàtọ̀ wọ́n máa ń sọ wá ní Ọlọ́run ṣàánú mi lórí ọmọ yìí. So láti kékeré bó ṣe rí nìyí. Láti kékeré mọ́mì tí n bá lọ sí chọ́ọ̀chì máa ń wọ níkàsí mọ́mì á ní ṣe bí chọ́ọ̀chì ló ń lọ kí ló dé tó tún ń wọ kìíní sábẹ́ aṣọ máa ní anywhere ní always guiding máa ní always guiding mọ́mì á ní kíni tí mo always guiding máa ń lu ọkùnrin ẹ wo máa mi ẹ má jẹ sọ sórí ayé. Ó ga jù pẹ̀lẹ́. Mi tolerate nonsense rárá. Wọ́n sẹ́ndì kíní yẹn sí mi lórí inbox máa fi hàn kò lè lórúkọ ẹ pé màmá ẹ gbọ́dọ̀ fún Yínká jẹ kí ni tó ṣe náà torí mo yóò fọdún ẹ. Màmí ṣe ló lọ gbé Mercy síta náà ṣe ló lọ gbé Mercy síta. Ó ní aṣọ tọmọ yẹn wọ̀ wípé fake life ni wọ́n ń lò ó ní is it fake báwo ló tẹ̀ ṣe update. Yínká tí ẹ ti kú òjijì ni ó pa ẹ. Àṣẹ. O ò ní ṣoríire látàárọ̀ títí dalẹ́. Àṣẹ dùn. Olórí burúkú ìwé elékìsà ẹlẹ́nu rírì ẹlẹ́nu yíya bí igbá wàrà ọ́gílì mùtẹ́ẹ̀tẹ̀ àjẹkù MC Olúọmọ nígbà tí MC Olúọmọ ti gun orí ẹ wọ́n ti yọ kó ní sàmánù ní. L'Ábùjá Màrúwá ti padà ẹlẹ́sẹ̀ òsì méjì ó ti torí o fẹ́ mọ oògùn o fẹ́ di àjẹ́ olóńgbàgbára ikú òjijì ló máa pẹ́lẹ̀ kan sí Yínká TNT. Aṣẹ́gun. O ò ní rí bá ti ṣe òní rọ́nà gbégbà. Àṣẹ. Ó mọ̀ ẹ́ òní bá òní jẹun ọmọ. Àṣẹ. Ẹ̀yìn ẹ̀ wọ́n ti máa jẹ́. Olórí burúkú ìpààrọ̀ ju mo wo ṣó ẹ̀ kan tí mo ti download ti pẹ́ lórí fóònù nígbà mo ń travel bọ̀. Tí máa sọ fún mi pé mi ò ráyè láti máa wù tó tán má ti bẹ̀rẹ̀ rẹ̀ máa kúrò bẹ̀. Ìwọ pa irọ́ ipò sọ pé mi mo introduce ọmọ mi fún ẹ tí náà yẹn. Can you imagine? O ò ní ṣe oríire látàrọ̀ títí dalẹ́. Something like that. O ò ní kẹ́ àdùn rí àwọn mẹ́. Mo bá wà fún ẹ o. Èmi ò dálẹ̀ sẹ́kẹsẹ̀ ní o. Spending nìyẹn. Olórí burúkú àjẹkù igwe Ọláìyá. Olórí burúkú fòbò jẹ̀kù yẹn. Olórí burúkú onítúrí storm ló ṣó dì. Ó sọ̀mọ̀ pé ọmọ ẹ ò ṣoríire.
ọmọ obìnrin òṣoríire àkọ́bí ọkùnrin gbólómù kiri ní acne tó ń jalè kiri nínú acne download ẹ máa dí pẹ̀lú ẹ mercilessly ṣọmọ èmi ò tètè tó bá rò pé ó jẹ lọ iye ogún ọdún ni ó ń gbóná fẹlifẹli iye ogún ọdún ni ẹgbẹ́ sọ̀rọ̀ kò celebrity ni ẹ kí ni tó ń sọ tó jẹ́ àwọn náà ti ń sọ̀rọ̀ wọ́n ti fèsì kámẹ́rà wọ́n ti sí celeb ẹ tó ń fọ ẹ tó bá gbé fọwọ́ àwọn èèyàn lórí CSO wọ́n gbéṣẹ́ wà wọ́n fẹ́ẹ̀ kú sí mi lọ́wọ́ tó ṣe CSO nínú sàbárí kòkò tó gbogbo fíìsà lọ́wọ́ wọn. sàbárí kòlò. ṣé o rò pé kankan nínú yín ẹlẹ́mìí mi ní tẹ́ ẹ bá gan fight mọ́tò ni ó pa gbogbo yín lápapọ̀. aṣẹ́gun bẹ́ẹ̀ ni akóyọyọ ló máa fún wọn lẹ́sẹ̀. ẹ̀yin ò lè dájà ìbí máa ń dájà ni. bẹ́ẹ̀ mo pè é ṣé mo pè é rí kò ṣe láyé one woman battalion unguided bombardment. kí n bá gbọ́ sí gbogbo tó ń dùn nínú yóò mọ̀ kú ní pínpín èmi mo nìyẹn one woman battalion ẹni tí kì í gan fight I come out slowly voice tó ń mi ìlú kìtìkìtì lẹ́yìn voice tó bá gbọ́ tó sá kàbàkàbà lẹ́yìn àwọn ìṣèpinrin olórí burúkú ọmọ mo ti máa ń wo for a very long time àbòsí ẹ ti pọ̀ jù àbòsí ó lè túlé. àbí kò lè tó ní irisẹ́ ọmọ tó fi bá mi jà ní òjẹ́ tó fi bá mi jà ni pé ó fẹ́ dìjà ẹni sórí ọmọ àti igwe ó ti gbà ó lé inú mi dùn bá mi dá aago tó ní mo fún ẹyẹ olóòlù ó ṣe dá padà sí bá dírẹ́sì mi bẹ lórí Google mọ́tò ló máa pa ẹ́. something like that. èyí lé òní London council ní òwò ronú kó fẹ́ ra lé òní mọ́tò òní nǹkan kan èyí burúkú àyẹ̀sáàmù nọ́ọ̀sì tó ṣe wọ́n bẹ jókòó ṣe é ni kò ní dá fún ẹ kò ní dá fáwọn láti rẹ. aṣẹ́gun. tètè lọ́wọ́ gbómìgà kan náà iṣẹ́ MC a máa ṣe lórí esabod.spiritual. gbogbo àwọn tó gbá gbogbo ló máa jẹ́ ó ń dọ́gbọ́n bá wèrè kó ó ń bólè dúmọ̀ tajà ó ń ba gun fighting stylishly ni ló fi ń kọlu àwọn ọmọlọ́mọ síta ó ní wọ́n ń wọṣọ wọ́n ń wọ bàtà wọ́n rán àwọn veteran lọ́wọ́. pé kò lọ kò ṣe takáìtì kí ló dé tí olú ọmọ òṣèré ìbáyìí tẹ̀sí nàìjíríà àgbà tó lọ sábùjá ẹ̀yin nàìjíríà ẹ̀yin àìjíkú ẹlẹ́sùn ṣìmìtì ẹ̀yin ọmọ tí ò lè tó ọmọ tó ti wọ aṣọ àgbànà kún ó dẹ̀ gbá gbogbo owó olú jìbìtì títí tí kò jọ lára ẹ̀. àfi kó máa fọ́ mú òun rìn òun ṣe gbá ibi tó òun rìn dé ibi tó òun rìn dé gan títí ẹ parí sí ní tẹlomi ti bẹ̀rẹ̀. ẹ mọ fògùn fọ ń bò tí yóò fi gẹdẹ àdá lóde fún mọ́nà ìpò lóògùn tí n bàbá yí ẹ jẹ ní ìnípadà lẹ́yìn ẹ bó spiritually and physically. sórí ẹgbẹ́ mo rẹ́ ni o má rò pé mo ti fi ẹlẹ́ o ìwọ ìyá jára àbùkà ẹni òfò tó dúró òrù lé ẹ ọmọ méjì tó bí ládàradà ni wọ́n ń ṣe kiri wọ́n ṣe mú gbó ni wọ́n mú sìgá bí tèmi báyìí olórí burúkú ọmọ òfò àtòkò wa balẹ̀ jẹ́ kò sí ẹni tí yóò ti gọ̀ sí tọ̀rọ̀ ẹ̀ lórí social media kò sí olùsí alámùbọ́ bàbá méjì ọmọ méjì olórí burúkú ẹni tí àgbàna ń bá dà bí kún bá a jà torí èmi máa ń láìkì ń bá babaláwo jẹ olóògùn azú àtàjẹ mo máa ń láìkì wọn tí má máa ṣiṣẹ́ máa ṣe léraléra ni wàá wọ̀kọ́ máa olórí burúkú ìdí ni wọ́n wá sọ́dọ̀ mi láti wá kó fi wá sí ó wá step down lọ́dọ̀ tèmi náà wá scap ó ní ṣe oríire ó dàbọ̀. yes ma ẹ ṣe ma God bless you ma. kí ló dé wàá dé máa ṣe bíi pé wọ́n nìkan ló mọ̀ ọ̀rọ̀ sọ ṣé celebrity torí tí ìbá ṣe bẹ́ẹ̀ ìwọ aráàlú òyìnbó aráàlú òyìnbó tó dẹ̀ bímọ tiẹ̀ tó la òbò tó bímọ tiẹ̀ tó wá ń sọ pé obìnrin single mother a whole single mother Ìyábọ̀ Òjó tó single handedly tó tọ́ àwọn ọmọ ẹ̀ débi tí Ọlọ́run sọ pé kó tọ́ wọn dé. What really pains me okay, somebody said that why won't Mercy Aigbe's house got burnt? Why àwọn ṣáwọn lọ́lọ́run àwọn tí ìmọ̀ tó máa ṣẹlẹ̀ sí wọn àwọn tí ìmọ̀ tó máa ṣẹlẹ̀ sí wọn kàn múra sí àwọn nìyẹn Ọlọ́run nìyẹn ṣé mọ̀ pé àwọn ní kọ́mẹ̀ntì kan náà wà tó jẹ́ pé bọ́n ṣe wà yẹn àwọn àti ìdílé wọn ti bí kọ́mẹ̀ntì wọn ti ṣorí burúkú ló ti yé wọn ẹ fi wọn sílẹ̀ ẹ jẹ́ kó máa ṣọ́ kiri so tí ò bá ń ṣe pé orí ẹ ti burú àbí ti BTV tí bá ṣe pé ìṣẹ̀dá ẹ ti gbàbọ̀dẹ̀ ìwọ tó wà nílùú òyìnbó abroad ló wà UK ló wà tí gbogbo wọn ti ṣẹ̀dá wọn ti lọ gbàbọ̀dẹ̀ sí ibi tí wọ́n ti rà nífẹsẹ̀ sí UK ló wà UK lélẹ́yìí tó ń sọ̀rọ̀ yìí tó ní àṣejù ìyá tó jìyà lórí ọmọ tó rán ọmọ tó wò pé méjì tó ń bí yìí o kàkà kó ń gbé ẹgbàá ọ̀bùn òun akúkú bí ìwọ̀nba tóun lè fi yan aráyé lójú tóun máa fi gbéraga gbogbo wa là ń gbàdúrà pé ká rí ọmọ fi yangàn ká rí ọmọ fi gbéraga ká rí ọmọ fi kọ́ra ọmọ wa kan ní ọmọ rèé Ìyábọ̀ kọ́ ló bà tiyín jẹ́ Ìyábọ̀ kọ́ ló ní kẹ́ má rí bìrè gbèkà Ìyábọ̀ kọ́ ló ní kẹ́ má rọmọ tọ́ torí mi ò mọ kọ́ńtẹ́ǹtì orí burúkú tó ń ṣe kọ́ńtẹ́ǹtì tí ò ní bá ẹ wáyé ní ìmọ̀ abẹ BTV tó o bímọ títí ẹ tó wá ń sọ fún obìnrin ẹgbẹ́ ẹ
wípé àṣejù ẹ̀ pọ̀ lórí ọmọ tó bí. Ìwọ tí ẹ wá ní lọ́jọ́ ayọ̀ débi tán máa sọ fún ẹ pàṣẹ ó tí ẹ wá ní rí nǹkan kan ṣe ó ní rí ṣe débi tó máa ṣàṣejù. Bẹ́ẹ̀ ni enough is enough. Tẹ́ bá ti lẹ́yìn máa gbójú sí kámẹ́rà ẹ̀yin máa ju oko ọ̀rọ̀ ẹ máa sọ fáwọn èèyàn àwa náà máa gbójú sí kámẹ́rà àjọ lẹ́nu ni a máa jọ máa ju a máa ju gbára wa lórí ìkànnì ó máa lẹ́tìkẹ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Ó yà mí lẹ́nu mọ́mí jáde sọ́lá brother mi thank you sir brother Shipatibo Somatis thank you ẹ ṣé sir amen abẹ́ máa rí ni brother Túbọ̀sún abẹ́ rí gbèsè ayé táwọn èèyàn máa fi ẹ̀tẹ́lẹ̀ wọ́n máa pa làpálàpà Yínká Olóko lẹ́nu ẹ̀ kíyẹn kó máa kọlù àwọn èèyàn jáde kó máa kọlù àwọn ọmọ ọlọ́mọ jáde tó bá tún kọlù àwọn ọmọ ọlọ́mọ jáde ajẹ́pá àwọn ọmọ tí yín náà wọn ò ní rí bá ti ṣe wọn ní rọ́nà gbígbà tó bá ti wá dàsìkò táwọn ọmọ tí yín náà tó máa ti di pé ayé ń rí wọn wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe tó ń rí wọn wò gẹ́gẹ́ bí ọmọ ìdùnnú àwọn Ọlọ́run máa yan àwọn tó máa criticize àwọn ọmọ tí yín náà á gbé tiwọn lẹ́gbẹ̀ẹ́ èpè kọ́ tó rọ́mọ èèyàn kan làwọn náà tó rẹ̀ tí wọ́n pé wọn ò ní bọ́ta wá bá yín sọ ni òun náà ló mú eléyìí ẹlẹ́nu wíwọ́ yìí ẹlẹ́nu jíjà yìí àwọn olòṣì olóòórùn àwọn opportunity yìí tọ́lọ́ nǹkan jàjà sọ pé wọ́n máa wá lu òyìnbó tí wọ́n tún lò gba wọn dáadáa ó ní ẹni tó fọwọ́ ń járí tó fọwọ́ ń ṣe àṣejù ẹ máa gbọ́ lọ ẹ̀yin èèyàn àwọn òpònú olòṣì. ti ṣe kejì wọ́n ti ṣe kẹta òkìkí yẹn ń kàn àwọn ní. ṣẹ́ríṣẹ́ ẹ̀rá wọn dínkà ẹ̀rá wọn tó wálé ayé wá kà wọ́n wálé ayé wá kà ní bọ́n ṣe wà yẹn wọ́n wá ṣe ń re wọ́n wá ka ohun rere táwọn èèyàn ń ṣe ni kàyín mẹ́ni tó máa ṣe oríire tó tẹ́ bá fẹ́ ṣe oríire ní jókòó kẹ́ ẹ máa ní wọ́n ti ṣe kínní wọ́n ti ṣe kejì wọ́n ti ṣe kẹta ṣé wọ́n béèrè owó lọ́wọ́ baba ńlá kú yín ṣé wọ́n béèrè owó lọ́wọ́ ìyá lákú ìyá yín ẹ̀yin olòṣì arebi pa ẹ̀yin olòṣì ẹlẹ́sìn gbàǹjo kò tiẹ̀ tún ṣe mẹ́ta múrí kan mọ́ ẹ̀sìn yín gbàǹjo ni. kí ló ń ṣẹlẹ̀ bó náà ti rówó rúgbéyàwó wo rèé kí ló ń try láti fàyọ. ṣẹgbọ́ṣẹ́ ṣe ti gbọ́ṣẹ́ ibi tí lékeleke ti ń fọṣọ ẹyẹ àparò yín ò lè mọ bẹ́ẹ̀ ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń kí mi ẹ ṣé mo dúpẹ́ bẹ́ẹ̀ ni gbogbo wa la máa gbẹ̀yìn arúgbó wa ẹ ṣé mà ṣe rí gbogbo kíní ó ti wà nú mi kó tó di pọ́rọ̀ tí màmá ṣẹlẹ̀ mo dẹ̀ wá rò pé no ó ń pẹ́ńlẹ̀ báyìí ó ń dọṣẹ ni ẹ jẹ́ ń fún wọn jẹun lórí burúkú ni wọ́n ti mọ̀ pé àwọn táwọn ń bá sọ̀rọ̀ yẹn wọn ò ní wá fún wọn lésì kọ́ má rò pé bóyá àwọn jẹ lọ jẹ lọ. Lè rí irú ìgbéyàwó yìí rí kò lè kan yín bó ń pín irú ìgbéyàwó yìí kọ́ ń pín lọ́fẹ̀ẹ́ lófò Abẹ́ TV kò lè kan ẹ́ èmi mo sọ bẹ́ẹ̀ kò lè kan ẹ́ bó ń pín irú ìgbéyàwó yìí kọ́ ní ó yá o kò ní kálukú máa gbà ó yá irú ìgbéyàwó tí Ìyábọ̀ ṣe fọ́mọ JP 2025 yìí ó máa kan èmi o ó máa kan Ìyá Aláṣàbí ó máa kan Dọ̀kásì ó máa kan Adéadé ó máa kan Yèyé Yínká ó máa kan Joyce Blog ó máa kan gbogbo àwa Àṣìpọ̀tún tó Àṣìpàrà Túbọ̀tún Martins ó máa ṣoríire fọ́mọ lójú wa báyìí táwa náà máa rí pé yes Ọlọ́run gba gbogbo nínú ayé àwọn ọmọ wọn bẹ́ẹ̀ ni kò lè kàn Yábẹ̀ orí burúkú tó máa kàkiri òun náà ló ń ka yìí ó máa wá kàkú ni ní ṣoríire ìyàwó yìí rí nǹkan kan lè rí irú ẹ̀ rí ẹ̀yin olóṣì nárin ni tẹ́tí ń gba yìí lọ jẹ́jẹ́ kẹsì ọ̀rá dúró jẹ́jẹ́ bẹ́ẹ̀ àfìgbà tẹ́ ṣe àṣejù àṣetẹ́ torí. gbogbo tó o bá dáwọ́lé pátápátá Abẹ́ TV o máa ṣàṣejù o máa ṣàṣetẹ́ nílùú ibi tó o wà o máa ṣàṣejù o máa ṣàṣetẹ́ lórí gbogbo nǹkan tó o bá dáwọ́lé tó ń dùn ẹnu o máa ṣàṣejù o máa ṣàṣetẹ́ èèyàn kan ló bí àwọn náà ẹ ti mọ̀ pé wọn ò ní dá yín lóhùn àwa máa fún yín lésì bíi ṣetẹ́ lélẹ́yìí tẹ́ lọ ṣe níbi tẹ́ lọ yìí o èyí ló ṣe gbẹ̀yìn yìí àṣetẹ́ ni orí ẹ wá fi ba gbogbo ìtẹ́ ti ṣe síwájú yẹn ẹ wá. o ò ní lọ́jọ́ ayọ̀ Abẹ́ TV o ò ní lọ́jọ́ ayọ̀ tó bá sọ pé gbogbo nǹkan tí wọ́n ṣe lórí ìgbéyàwó JP 2025 yẹn o ò rí nǹkan rere ojú ẹ ò tún rí rere mọ́ etí ẹ ò tún gbọ́ rere mọ́ wọ́n bá wá ń pín oríire kán máa pín báyìí pé ẹ̀yin èèyàn ẹ wá gboríire báyìí o káwọn ọmọ yín náà lè lálùyọ o ní rí gbà wọ́n máa fi re yín ṣàpínlẹ̀ ni ẹ máa bá wọn àwọn olóríire lẹ máa bá wọn ka ire ayọ̀ wọn bẹ́ẹ̀ ni ṣé ẹ bá lórí yín burú ẹ máa gbójú sí kámẹ́rà ẹ máa ṣorí burúkú bí àwa náà wà lé àṣẹ fún ẹ máa bá mi ṣàṣẹ bóyá wà nìyẹn ẹ̀yin olórí burúkú dédé kò ní yẹ yín ó yẹ yín ó máa yẹ gọ́tà ni. torí nǹkan tẹ eléyìí tẹ ṣe gbẹ̀yìn yìí ni ló máa jẹ́ mẹ́mọ́. ṣé ẹ rí pé olórí burúkú ni wọ́n ń réwọ̀ ọ̀lẹ́wọ̀n olówó dání wọ́n ti wòran JP 2025 ojú wọn kan ti ń relédè wọn ẹ kàn rí wọn tán lajú sílẹ̀ kedere ni wọn ò ríran mọ́ ayé wọn ta lórí ọ̀rọ̀ JP 25 olúwa bàbá gbọ́ pé wa àwa ti ṣe ìyàwó iná olórí burúkú lélẹ́yìí kò ṣẹ̀ṣẹ̀ ń bú Ìyábọ̀ tẹ́ ẹ bá rí àdúrà update tó kún rí péjì ẹ̀ lórí Ìyábọ̀ ni ó tún sọ̀rọ̀ kan lórí ọ̀gá tèmi olórí burúkú ó ń sọ pé
ó ṣe update ó ní ọlọ́gà tèmi ń fake oyún kò dẹ̀ ní dá fún ẹ ó lórí burúkú ẹni ẹ̀sìn ojú yín ló máa ṣe ìyí tí ó bá lóko ní ṣojú yín á ṣe ẹ̀yin yẹn máa sọ dágbẹ̀yìn ni ẹ̀yin á ṣe èrè wèrè ọ̀sìnwín gbogbo update wèrè yẹn ni mò ń rí bọ̀ mo kàn fojú wò pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn máa sọ bọ̀ nígbà tí mo rí nǹkan tó lórí burúkú ìwà sọ mi mo ní ṣé bá ṣe máa wo náà lélẹ́yìí táwọn lórí burúkú yìí máa rò pé ọ̀rọ̀ dùn lẹ́nu àwọn kò dẹ̀ ní bá mi dáa fún yín ní ṣoríire jẹ́bi 2025 wọ́n ń pín ní wọ́n náírà báyìí kò ní kàn yín wọ́n máa gbé tó bá kú díẹ̀ kò kàn yín wọ́n á gbé fún mọ́là wọ́n á gbé fún àwọn ará sábó àwọn ará sábó máa tún jẹ jẹ́bi 2025 àbẹ̀ ò ní ṣe ò ní rí òun rere ṣe ó máa ṣàṣejù láyé ẹ̀. kò wá gbé èyí tẹ́ ti ṣe sẹ́yìn yẹn kò wá gbé níyì mọ́. ṣé ń gbọ́ àwọn analysis ẹ ti gbọ́ ẹ ti rí bó ṣe ń bá wa ẹ rí bó ṣe ń bá wa analyse JP 2025 mo mọ̀ pé ìmí àwò báyìí á ti wò báyìí o ibi tó ti ń wo aṣọ Priscilla tó jẹ́ white báyìí á kàn di black mọ́ lójú ni níbi tó ti wòran wọ́n á ti zoom wọ́n á ti ṣe gbogbo ẹ̀ ayé wọ́n ti ta wọ́n ti wòran ojú wọ́n ti fọ́ ẹ̀kan ni wọ́n tọ́nà jí kalẹ̀ ní ojú wọ́n ti fọ́ wọ́n ti JP 2025 ó bù fọ́ júlù wọn àwọn wèrè ó bù fọ́ júlù wọn. torí èmi ò rí mo fi pé nígbà tẹ́ni ẹ tún fẹ́ lọ ṣe ní Tanzania yẹn mo lérò pé yẹn ló máa bí ti. ṣé ẹ rí pé lórí burúkú ni ṣé ẹ rí pé mi ò ṣí ṣó ìwà ṣe rárá ẹjọ́ kí ló kàn nínú ọ̀rọ̀ Tanzania kí ló kàn dílé wọ́nranwọ́nran ní ọ̀rọ̀ Tanzania kí ló kàn wọ́n ẹ bá ń bi wọ́n ibi sópa gbà tó fi kàn wọ́n ẹ bá ń béèrè lọ́wọ́ wọn bí sópa gbàgbà tó bá fi kàn yín ẹ bá ń bí báwo náà ṣe ń pín tán ajá ìyí tó ń kan lè mọ̀ mú báwo náà ṣe ń pín tán ajá tó ń kan lè mọ̀ mú àwọn onílara ẹ wo bọ́n ṣe ń sọ̀rọ̀ ìlara dẹ̀ ń rún jáde nínú ọ̀rọ̀ tó ń sọ orí burúkú dẹ̀ ń rún jáde nínú ọ̀rọ̀ wọn kì í gbóòórùn ọ̀rọ̀ tó máa sọ rárá kó tó sọ̀rọ̀ jáde táwọn olórí burúkú yìí ẹ bá ń pín kó dọ́dọ̀ wọn o mo ní mi ò ráyé ní ibikíbi tẹ́ ẹ bá ti rí tán ti fún mi lésì ẹ ṣáà bá mi sẹ́ǹdì ẹ̀ sí mi màá fún yàrá yà yín jẹ mo wà lé JP 2025 wo mo ti sọ mo ní oṣù mẹ́ta òun la máa fi analyse ẹ̀ ìgbéyàwó JP 2025 ó ti come to stay ìtí ò bá tẹ́lọ́rùn nù yín kó lọ ṣe kíni kó lọ wà lẹ̀ pamáyà kò yé yín ìtí ò bá tẹ́lọ́ JP 2025 tẹ́ ẹ fẹ́ kúlé lórí ayé yín bàjẹ́ ẹ lè mú mọ́ra mọ́ ẹ tún fi ṣe kọ́ńtẹ́ǹtì olófo ẹ rí ẹ bó ṣe rí. pé tẹ́ ti ṣe sẹ́yìn ṣùgbọ́n eléyìí tẹ́ ṣe gbẹ̀yìn yìí ó ń wọ gbogbo ìtẹ́ ṣe sẹ́yìn ó ń wọ dànù ó wọ turutu torí memory last one yìí ló máa wà lórí àwọn èèyàn wọn ò ní rán. ṣé ẹ gbọ́ tó gbẹ́rù ẹlẹ́rù sórí tó fa ti ẹ̀dá ní ẹ ti rí pé wọn ò mí ìsìn kankan nínú JP 2025 yẹn wọn ò sùn mọ́jú àwọn oníyàwó gan lọ lílọ sùn àwa tá a níyàwó tá a ṣe yàwó fún ọmọ gangan alójú oorun wọn ò sùn ojoojúmọ́ ní JP 2025 ó ń jẹ́ bànújẹ́ ọkàn fún wọn ọkàn wọn ó ti gbọgbẹ́ tán bá lọ fi microscope àbí kí náà pè tán bá lọ fi wo heart wọn ti níhò ọkàn wọn ti dálu wọn ti wòrán ojú wọn ti fọ́ sínú ẹ má rò pé wọ́n ríran o ẹ má lọ rò pé bóyá fojú ríran ojú wọn ti fọ́ dé sí wọn ẹ kàn rí wọn tán lajú kalẹ̀ ni o wọ́n ti wo JP 2025 wọ́n ti padà fọ́ lójú inú. tí èyí tẹ́ ti ṣe sẹ́yìn mọ̀ ẹ bá ti má ṣe lè rárá torí eléyìí wọ́dà. who are you láti sọ pé wọn bá ti má ṣe ṣé ti gbọ́rọ̀ ṣé ti gbọ́ àní tí mi bá wá ṣe iṣó ìṣẹ́ ó ń bá mi jà nínú ara báyìí ni ṣe ló ń ṣe mí báyìí nínú ara pé àníṣẹ́ eléyìí játijàti eléyìí ẹrú ayé yìí eléyìí asiniwáyé yìí eléyìí ọdẹ òpònú òmùgọ̀ afọ́fúngbẹ́mu yìí eléyìí tó jẹ́ pé ó kàn wáyé wá pàṣán wá pòfo ni àwọn asiniwáyé àwọn akóbàtà fẹ́gbẹ́ àwọn olòṣì àwọn olùyà àwọn ẹlẹ́sìn àwọn olórí burúkú. ẹ ti ẹ wo súùtù ọkọ ìyàwó ó dàbí àwọn tó ń sáàbù oúnjẹ ní rẹ́sítọ́ráǹtì. wà láìtàláì bógo bá ń jẹ́ tọ̀ lọ́hùn ìkọ̀kan náà àwọn ọmọ ò ní wọ súùtù ìyàwó bẹ́ẹ̀ ni torọ́ ọmọ kan ni ẹ lè ti torí pé àwọn ìyá wọn ò gbọ́ Yorùbá wọn ò gbọ́ èdè wa kó wá torí ẹ̀ kó tẹnu àbùkù bá súùtù yẹn bẹ́ẹ̀ ni ìwọ ò tiẹ̀ wà ní ọmọ tí ò ní rí súùtù wọ̀ kò ní rí súùtù wọ̀ ṣé iná ẹ̀yin èèyàn ṣé ẹ ti rí báyìí ṣé ẹ ti rí tó bá yá wá ní wọ́n wá fún wọn ẹjọ́ ṣé Ìyábọ̀ wá fún un ṣé Priscilla wá fún un ṣé Juma Juice tó wá fún un ẹ bá ń bí nbọ náà ti bá pàdé wọn máa sọ pé wọn ti wá fún wọn o àwọn oníwọ̀nràn àwọn oníwọ̀nràn wọn á ní wọ́n wá fún wọn ṣé ẹ ti rí báyìí ẹjọ́ ta ló wá ń wá fúnra wọn báyìí ta ló wá fúnra wọn
tẹ́ bá rí gbogbo rí page orí burúkú tó lóhùn sí Ìyábọ̀ ní content àtọmọ àtìyàwó àtọ̀gá mi àti gbogbo Ìyábọ̀ ní kí ló dé kí náà rà ń gbá ẹ ẹrí bó ṣe ẹ wo bó ṣe ẹjọ torí Ọlọ́run ṣe suit yẹn kí ló ṣe suit yẹn okay wọ́n náà follow ṣe final that suit ó indicate pé ìmúra ìlú ọkọ ṣé ńgbà tí wọ́n wá ṣe ti Naija ṣé wọn ọmọ ìkùnrin ọwọ́ suit gidi ẹjọ ṣe suit gidi kọ́ ló wọ̀ no ṣe bí suit táwa ń lò ní ọ̀dọ̀ tiwa ló wọ̀ ńgbà tó dẹ̀ di pé wọ́n fẹ́ lọ ṣe ti Tanzania nǹkan tí wọ́n rán ní Tanzania láti fi lè indicate pé ìṣẹ̀ṣe tiwa suit táwọn ń wọ̀ nígbà suit tó lò sí sọ tó bẹnu àtẹ́lù tó o bá mọ iye tí wọ́n ra suit yẹn o ní fẹnu burúkú jàǹbátẹ́ báyìí o ní fẹnu burúkú jàǹbátẹ́ fún suit tó sọ pé ó jọ suit chef yẹn ìwọ ò tiẹ̀ wà ní rí kankan o ní rí kankan tọ́ka sí débi táwọn èèyàn máa analyse ẹ̀ bó ṣe máa rí nìyẹn èèyàn kan ló bí àwọn náà ọmọ èèyàn kan ni wọ́n lè gbọ́mọ lọ́mọ wá sórí ibi kẹ́ wá máa rọ́bìṣì wọn àwa náà máa rọ́bìṣì àwọn ọmọ yín kò yé yín a máa rọ́bìṣì àwọn ọmọ yín kẹ́yìn náà káì lọ gbàjẹ́ kẹ́ lọ máa wo bó ṣe ń rí lára olórí burúkú ni gbogbo yín ṣé ẹ lẹ́ẹ̀ ṣí ere ni abẹ́ máa gbọ́. eléyìí ò bá mu kò bá mu rárá. ṣẹgbọ́ ó tún kúrò ń bẹ́ o ṣẹ́túrí ó tún kúrò ń bẹ́ o ó tún fòfẹ̀rẹ̀ ó tún kúrò ń bẹ́ níyẹn tó òtún tó ó ṣà ń wá ibi ìṣà ń pa wọ́n ṣà ń wá táwọn náà máa gbé olórí burúkú ni ṣé dẹ́ bá pósìtì kẹ́ ẹ̀ pósìtì sórí péjì yín ṣé wọ́n máa mú yín sí ni olórí burúkú ni ẹ̀ ṣà ń wá iná ṣà ń build péjì gbogbo àwọn tẹ́ ń gbèjà náà ẹ̀ ń build péjì ni olóṣì nù yín ẹ̀ ń build péjì ni kò sí ìtọ́lẹ̀ lọ fódìdí oṣù kan nù yín láì pósìtì nù yín ebi apá yín torí $20 tí Facebook máa fún yín olórí burúkú ni yín ó tún kúrò ń bẹ̀ ó tún bọ́ sórí ìyá ìyàwó ó ti ẹ̀tún dídí sọ ni ẹ̀tún gbọ́ o torí mo rẹ̀ kẹ́ àìmọye update o tí mi ò wá fún o bọ̀ torí pé ó ṣe fídíò léyìí ó fẹnu sọ ó fojú sọ èmi náà ní kí n wá fún lésì ìsọ̀rọ̀ ní gbèsì ìsọ̀rọ̀ ó ní gbèsì kò yé yín ẹ tún máa gbọ́ o ó ti sọ yẹn tán ní kò dá ìwọ ló máa sọ pé kò dá gbogbo tó máa ṣe láyé ẹ nígbà tí gbogbo tó máa ṣe láyé ẹ kò ní dá kò ní lójútùú kò ní ṣeéṣe kò ní ò ní ṣeun tó dá láyé ẹ tún wò ṣẹ́rí ó dìdí ní ẹmọ ẹ níyà ìyàwó ni pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ pàápàá ẹ máa gbọ́rọ̀ òṣì lẹ́nu wèrè o látìlẹ́yìn ìyá ẹ̀ torí ìyá ìyàwó ó gbọ́n gan-an sórí ìwọ tó. ṣe ti gbọ́ ṣe rí pé Ìyábọ̀ ní content ẹ̀ ń sìn wo ìkòkò ní gba omi kó gba ẹ̀yìn lọ́wọ́ èmi àti ẹ màá jẹ́ kó mọ̀ pé Ìyábọ̀ ò ní wá fún yín lésì àmọ́ èmi máa fún yín lésì bí àjọ máa fúnra wa gbẹ ni kò yẹ yín àjọ máa dínra wa gbẹ báyìí wọn kókó báyìí ni a máa dínra wa gbẹ bí ẹran tán kó sínú oven ni èmi sọ bẹ́ẹ̀ fún yín bó ṣe ṣẹ́jú méjì èmi náà máa fi ṣe fídíò máa jù síta orí yìí burú ẹ ń ṣe èrè ó dìdí tọ́píkì ó dìdí kọ tọ́píkì eléyìí ní ìyá ìyàwó can you imagine kí ló ṣe fún ẹ kí ni ò jẹ́ kó ṣe kí ni Ìyábọ̀ rà lọ́wọ́ ẹ ò ń gbọ́. bá símọ́ ìyá ìyàwó ṣe gbọ́ tó bá gbáyé ẹ fún kó bẹ́ẹ̀ tó á tó bó bá ṣe fẹ́. ṣe gbọ́ ṣe rí ìgbésí ayé tiẹ̀ àti tàwọn. ṣé olórí burúkú tó ń sọ̀rọ̀ yìí ṣé ó ti gbé ayé ẹ̀ ó ti gbé fún Ìyábọ̀ rí náà ṣé ó ti gbáyé ẹ̀ fún Ìyábọ̀ rí àbò ti rẹ́ni tó gbáyé ẹ̀ fún Ìyábọ̀ rí tí Ìyábọ̀ bá tò tí ò tó dáadáa ẹlẹ́nu wíwọ́ ọba ti ṣán pancake mọ́jú tán ti gbégò tán gbégò bí ìtọ́ bá dáre àwọn náà wọ́n wá ṣe bí èèyàn wọ́n máa dúró sí ẹni ẹ̀gbọ́ ẹ máa gbọ́ o. ó rè ẹlẹ́nu wíwọ́ yìí ni. ìwọ ẹni kankan ò bá ṣe jẹ́ táwọn ọmọ ẹ̀yẹn ó ní special plan fún ó lè rí tò dáadáa. àwọn kan máa ń ní pé wọ́n ní ní omi ò mọ bóyá òótọ́ o ẹ máa ń connect ọmọ kéékèèké mọ́kùnrin kìíní kan ṣáà ọmọ kéékèèké. ṣe ti gbọ́ ṣe rí pé ìṣẹ̀dá Ìyábọ̀ máa fìyà jẹ bèbí ìṣẹ̀dá Ìyábọ̀ ó máa fìyà jẹ abè wàá jìyà wàá jẹwé yá Ọlọ́run ọba Elédùmarè gbọ́ fún nǹkan tó rọra sọ yìí fún ẹ̀sùn tó fi kan yìí tí ò dá ẹ lójú tó rà rí dájú tó mọ nǹkan kan tí ò sẹ́ni tó sọ pé ó gbé òun fọkùnrin rí tó lè mú jáde gẹ́gẹ́ bí evidence tó wá ń parọ́ mọ́ tó ń rárá bù fún tó ń sọ pé wọ́n ní ni o kò ṣojú tiẹ̀ àmọ́ wá fi sọ̀rọ̀ Ọlọ́run máa yà làkà ẹ Ọlọ́run bá ń gbọ́ ìṣẹ̀dá Ìyábọ̀ máa fìyà jẹ ẹ́ ó máa ṣe ni ò ní rí kójọ ibi tí Ìyábọ̀ gbédé lórí ọmọ ò ní gbédé bẹ̀ agbára Ọlọ́run kájọ bẹ̀rẹ̀ síra wa ṣẹlẹ̀ ìyá wèrè ni. èké kan náà lọ bá ní tó bá lọ bá kó kọ̀nẹ́ẹ̀tì wọn tó bá anybody á kọ̀nẹ́ẹ̀tì wọn mọ́ náà favour náà in a way favour ló ń ṣe fún wọn ṣẹ́yìn rí kó máa kọ̀nẹ́ẹ̀tì àwọn ọmọ ẹ̀ mo doubt ẹ̀ in history. ṣé ti gbọ́ ṣé ti rí bó ṣe mú ọmọ ẹ̀ sí bó ṣe mú Ìyábọ̀ ló mú ọmọ ẹ̀ sí bó ṣe mú Ìyábọ̀ ló mú ọmọ ẹ̀ sí so táwa náà bá mọ́mọ́ yín sí kò lè wọ ọmọ òjò ọmọ lọ kò yé yín bẹ́ẹ̀ ṣe yanjú
tẹ́ ẹ bí ti bó dẹ̀ jẹ́ pé ń ṣe lẹ jọ́mọ gbé bó dẹ̀ jẹ́ pé ń ṣe ni wọ́n fọmọ jìyìn bó dẹ̀ jẹ́ pé ń ṣe ló jẹ́ pé wọ́n dá ọbẹ̀ kun dé yín níkùn tẹ́ ẹ ṣáà pé tó ń pè yín níyà gorosu olórí burúkú yín tó ń pè yín níyà bó ti ń sín kò yé yín lágbára Ọlọ́run ọmọ òjò ọmọ lọ bó ṣe mú ìyàbọ̀ tó ń fọmọ ẹ lé bẹ́ẹ̀ náà làwa náà máa fọmọ tiẹ̀ náà lé ń bí kó o máa wo bó ṣe ń dùn yàn sí bó ṣe máa wà nìyẹn wàá fọmọ tèmi o kò yé ya ẹ máa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé wèrè alábíàmọ́ lélẹ́yìí n tó o ṣe lórí ìkànnì ni mo wá analyse o n tó o ṣe ọ̀rọ̀ tó sọ fídíò tó jù síta o ni mo wá analyse ṣùgbọ́n tó bá lórí ẹ yí o wá fẹ́ wá fọmọ tèmi kò yé ya lákù ìyá ẹ wà bá mi lé máa jẹ́ kó mọ̀ pé àwọn eléyìí wọ́n sínwín gidi gan kò yẹ wọ́n sínwín gidi lórí ọ̀rọ̀ ọlọ́mọdé ìgbọ́lọmọ ṣépè lórí ìkànnì ṣùgbọ́n tẹ́ ẹ bá wá tẹ́ fẹ́ máa fi ojú àwọn ọmọ kéékèèké this is the same person Mọ́milọ́lá ó ní is the same person ó ní òun ló sọ̀rọ̀ sí wèrè kò lọ́jọ́ sí olè dùmọ̀tà lọ́jọ́ kìíní àná tí yẹn ti tó disclaim ẹ̀ gbóhùn ò fẹ́ rí mọ́ ọmọ ń gba ti ṣẹ̀dá ẹ̀ ti gbà bọ̀dẹ̀ ó ti buriburi ó ti fẹsẹ̀ kọ́ òun ló ṣe padà sí ọ́ndà ìgbèkùn tó wà Ọlọ́run ti padà yọ nínú ìgbèkùn tẹ́lẹ̀ àmọ́ torí pé Ọlọ́run ti rí pé inú ìgbèkùn yẹn irun ló máa kú sí ó tún padà síbẹ̀ kò yé yín Ọlọ́run ti yọ Ọlọ́run ti tú sílẹ̀ ìsọjí àgbàyanu ti ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ẹ̀ tí ọmọ bí mírèkù yẹn ṣe ṣẹlẹ̀ tó ti tọ́lọ́run ti ní kó máa lọ láyọ̀ àtàlàfíà àmọ́ torí pé orí burúkú tó máa ṣe òun ló jẹ́ kó tún padà síbẹ̀ ó wá padà nìyẹn Ìyábọ̀ àtọmọ ẹ̀ ló wá sọ pé òun fẹ́ máa fi ṣe kọ́ńtẹ́ǹtì ìkòkò ní gba omi kó gbẹ̀yìn fídíò tẹ́ bá ti ṣe nísìn tí n bá ti ìtò bá wù mí ní o kì í ṣe gbogbo ẹ o ṣùgbọ́n irú àwọn kéékèèké tẹ́ ń ṣe tẹ́ ń jù síta báyìí tí ò ní gbà mí ní táìmù tí ò ní gbà mí lásìkò èmi náà máa wá bá yín ṣe kíni màá bá yín analyse ẹ̀ irú fídíò tèmi náà bá gbé síta analyse ẹ̀ kò is allowed kò yé yín ẹ máa gbọ́ lórí burúkú yìí o tó ní Ìyábọ̀ ń gbọ́mọ fọlọ́ṣọ́ o ẹ gbọ́ o. gbogbo yẹn kò ní máa gbé ọmọ yẹn fọkùnrin káàkiri láyéláyé ọmọ yẹn mi ní saint ni o ògbó ẹni ọkùnrin táwọn yẹn bá ti fẹ́ rí tẹ́. ṣe gbọ́rọ̀ ṣe rí bó ṣe ń mú ìyá ẹ̀ ló ń fọmọ tí ń dì bó ṣe ń bú ìyá ẹ̀ ló ń fọmọ ìṣọ́ọ̀kì ẹ̀ Abe ò dẹ̀ bímọ tiẹ̀ ó dẹ̀ ń retí ọjọ́ ayọ̀ lórí ọmọ ẹ̀ ẹ máa gbọ́ lọ. fúnra ara ọmọ yẹn ló ń pàdé wọn kò ń ṣe túrú màmá ẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́n tó bá ní kó kọ̀nẹ́ẹ̀tì á kọ̀nẹ́ẹ̀tì ẹ favour ló fẹ́ ó sì ṣe fún ẹ ìyá ìyàwó tẹ̀wọ̀ yẹn ó gbọ́ ó ní special plan tó máa plan fún àwọn ọmọ tiẹ̀ tó dẹ̀ rí gbèsè ayé àwọn ọmọ yẹn tó ń rí tó dáadáa so ẹ̀yin tẹ́ bá náà ń jà fún ẹ̀ ń jà fúnra yín ni nǹkan tẹ̀ ń wá fúnra yín lẹ́ nítorí ẹ̀ ń jà kò ń ṣètòrí títì ẹ̀ torí pé púpọ̀ náà àwọn ta ní tẹ́ máa sọ pé ẹ̀ ń jà fún ṣẹ́yìn ráwọn ọmọ wọn nínú gbogbo ranù tẹ́ ń ṣe no àwọn ọmọ wọn gbé wọn jìnnà ẹ̀ lè rí wọn kọ́ súnmọ́ bẹ́ẹ̀ ẹ wò ìyàwó tán lọ ṣe gbẹ̀yìn yìí gbogbo ranù tán kù bẹ́ẹ̀ tán ṣe tán ṣe arálẹ̀ tán ṣọyàn ilẹ̀ ṣẹ́ rọ́mù ẹ̀ bẹ́ẹ̀ ó ti lé ọmọ ẹ̀ sí ilé ọkọ ẹ̀ pé ó yá ò sí bímọ ó yá gbalé ọkọ ẹ̀ lọ́lọ́jọ́ kó tọkọ ẹ̀ ó máa méṣù ọ̀pọ̀ ọmọ ẹ̀ dúró lé ọkọ. ó tiẹ̀ di dandan kó dúró lé ọkọ ó di dandan kó dúró nílé ọkọ for the fact pé ìgbéyàwó ìyá kò ṣiṣẹ́ ìyẹn ò mí pé tọmọ ò lè ṣiṣẹ́ kò sí tẹ́ ẹ lè ṣe ẹ̀rọ ogun ẹ̀ ṣe Ọlọ́run tó bá wa ṣe tó bá wa bẹ̀rẹ̀ JP 2025 láyọ̀ àtàlàfíà tó ṣe dé gbogbo bí tó ṣe dé yẹn táwọn èèyàn lọ re tó bọ̀ re tó tún lọ sí Tanzania tó tún padà wọ́n tún kúrò bẹ́ẹ̀ wọ́n tún lọ parí ẹ̀ sí Zanzibar ojú yín fọ́ ẹ lè sọ ní ìtò ń lo eye drop ló pọ̀ jù nínú yín kò dẹ̀ ní dáa fún yín ẹ̀ ní ríta jẹ́ ṣe JP 2025 tán bá ń pín fún gbogbo èèyàn gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì tẹ́ ń wò mí ẹ̀yin aláyọ̀ ẹ̀yin olóríire àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo ìdílé yín JP 2025 wọ́n máa fi lọ yín wọ́n á fi lọ àwọn ọmọ yín á rí towó ṣe wọ́n á rí tajé ṣe wọ́n á rọ́kùnrin gidi mú ìyí tó máa fẹ́ yàwó àárẹ̀ gungun ìhà ẹgbẹ́ ẹgbẹ́ ṣùgbọ́n olórí burúkú yìí tó sọ̀rọ̀ yìí wọ́n máa fi gbogbo ẹ̀ báyìí ìyí tó jẹ́ titi ẹ̀ wọ́n máa wá hà létí wa lórí báyìí ni bẹ́ẹ̀ ni JP 2025 tó ń fẹ́nu condemn yìí tó yẹ kán pín fún wọ́n máa wá hà létí torí tọ̀dọ̀ wa báyìí rẹ̀ làbá gba JP 25 lódidi ẹni bá rí ìgbéyàwó yẹn tó sọ pé òun ò rí ìgbéyàwó gidi onítọ̀hún tó máa fi kú kò ní ṣeun re àwọn ọmọ wọn ní kí wọn kú oríire bó ṣe máa jẹ́ nìyẹn ẹ̀yin tèmi ẹni rí ìjùbá ìlọ lórí ọ̀rọ̀ ti lọ́nà gbégbọ́dí tá a bá rẹ́ni tó fẹ́ pè wọlé ẹ jẹ́ ń polówó fúngbà kẹyìn kí ní tèmi ẹ jẹ́ ń polówó ní àsìkò yìí kí n tó máa bá tèmi lọ torí mo ti ṣe kíni mo ti wẹ̀ kí n fẹ̀gbẹ́ mi lélẹ̀ kí n sun ni ó ti yé yín mo ti mu ginger yẹn máa ṣiṣẹ́ tí máa fi sùn tí máa fi jí tí n bá wá jí màá wá lọ jẹun àmúra bíṣẹ́ bó ṣe wà nìyẹn sọ jẹ́ kí n polówó ẹni tó bá fẹ́ pè wọlé kẹ́ ẹ pè wọlé tẹ́ ẹ bá dẹ̀ pé ẹ sábà mi pín tí ó yìí kó wọ kíni kó wọ gbòòrò ayé lọ ẹ bá mi ṣí àìkú kó lọ dọ́dọ̀ àwọn olórí burúkú kọ́mọ̀ páwọn ní kọ́kọ́ làwọn ọmọ ọ̀rọ̀ sọ àwọn wèrè dédé so
ó yẹ jẹ́ nìyẹn ẹja polówó. ọlọ́tọ̀ ló ní tòun ọ̀tọ̀ tó fi wúrà iyebíye ṣe rẹ̀ lọ́ṣọ̀ọ́ lọ́nà àrà ọ̀tọ̀. tá a bá wá ń sọ nípa iléeṣẹ́ alálàgbàyídá tó ń ta pure 18 karat 21 karat 22 karat Italian gold tó jẹ́ ojúlówó. iléeṣẹ́ Mrs Money Empire ni wọ́n gbádé fún. kò sí àbámọ̀ nínú gbogbo gold tẹ́ bá rà nílé iṣẹ́ wọn. original pure 18 karat 21 karat 22 karat Italian gold tí wọ́n ń tà ló jẹ́ kí gbogbo ènìyàn ní gbogbo àgbáyé máa ra gold nílé iṣẹ́ Mrs Money Empire. àwọn dignitaries celebrities àti. ẹ má bínú ẹ jọ̀ọ́ mo ti lọ tẹ nǹkan kan bẹ̀. torí pé kì í ṣe ìsàlẹ̀ ni mo ti ṣe ṣé orí bẹ́ẹ̀dì mo ti ṣe. nítorí ọ̀tọ̀ tó fi wúrà iyebíye ṣe rẹ̀ lọ́ṣọ̀ọ́ lọ́nà àrà ọ̀tọ̀. tá a bá wá ń sọ nípa iléeṣẹ́ alálàgbàyídá tó ń ta pure 18 karat 21 karat 22 karat Italian gold tó jẹ́ ojúlówó. iléeṣẹ́ Mrs Money Empire ni wọ́n gbádé fún. kò sí àbámọ̀ nínú gbogbo gold tẹ́ bá rà nílé iṣẹ́ wọn. original pure 18 karat 21 karat 22 karat Italian gold tí wọ́n ń tà ló jẹ́ kí gbogbo ènìyàn ní gbogbo àgbáyé máa ra gold nílé iṣẹ́ Mrs Money Empire. àwọn dignitaries celebrities àti very important personnel ni wọ́n ra gold nílé iṣẹ́ Mrs Money Empire. ni wọ́n ṣe jẹ́ number 1 nínú gbogbo àwọn tó ń ta gold káàkiri àgbáyé. kò sí disappointment lọ́rọ̀ wọn. gbogbo jewelries tẹ́ fẹ́ lò ní pati ẹ ṣe kàn sí iléeṣẹ́ Mrs Money Empire. ní kété tẹ́ bá ti ń dòde àríyá ni wọ́n máa yẹ yín sí. nítorí original gold jewelries tẹ́ rà ní iléeṣẹ́ Mrs Money Empire. ìwọ náà darapọ̀ mọ́ àwọn olóríire tí wọ́n ra pure 18 karat 21 karat 22 karat Italian gold ní iléeṣẹ́ Mrs Money Empire. oh yes, at Mrs Money Empire we sell pure 18 karat 21 karat 22 karat Italian gold necklace sets. ó wà ń bẹ̀ full sets, customized handmade sets, customized bangles, earrings, rings, pendants and chains and lots more. Stop and shop at Mrs Money Empire. We ship worldwide. Address Unit 8 Shop 6 in Plaza New Gold Souk, Dubai Dera. Social media handles Facebook Shadia Omishore Shomoye, Instagram Shadia Omishore. Direct contact +9715 8822 9254 or +9715 6807 3404. WhatsApp +9715 8231 5292. Once again, WhatsApp +9715 8231 5292. Fún gbogbo pure 18 karat 21 karat 22 karat Italian gold tẹ́ fẹ́ rà iléeṣẹ́ Mrs Money Empire ní kẹ́ẹ̀kan sí ẹgbà bẹ́ẹ̀. ẹ̀yin tèmi ẹ ṣé gan ni o oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe ẹjọ́ bá wa kàn sáwọn vendor wa ẹjọ́ ẹ bá wa lọ patronize wọn ní iléeṣẹ́ Mrs Money Empire. ẹ lọ sórí Facebook, ẹ lọ sí orí Shadia Omishore Shomoye, ẹ lọ sórí Instagram Shadia Omishore, kẹ́ lọ wo oríṣiríṣi ẹ lọ síbẹ̀ ẹ wò ó kò sí bó ṣe lè wò kó kéré kó tóbi tó ẹ máa rí nǹkan tẹ́ ẹ fẹ́ ń bẹ̀ ṣá ni. ẹ má wá gbàgbé láti sọ fún wọn pé látọ̀dọ̀ Gbébọ́dì ni kẹ́ ẹ lè gba discount yín ṣó ti yé yín. That is the discount code. Just tell them that you are from Gbébọ́dì. ẹ̀yin tèmi lákòótán Yínká Olóko tó o bá mọ̀ wípé o ò fẹ́ káwọn mú àwọn ọmọ tiẹ̀ náà kán máa gbé wọn wá sórí igbá kán máa criticize ìgbésí ayé wọn o gbọ́ àbò dáhùn tó o mọ̀ pé tí àwọn ọmọ tiẹ̀ náà bá ti ń débi ìṣelógo táwọn ọmọ ẹ bá ti ń débi tí wọ́n ti ń ṣe rere tí ojú àwọn èèyàn ti ń wò wọ́n pé ògo àwọn ọmọ ìmáàdẹ̀ ti ń búyọ tó o dẹ̀fẹ̀ kán lò kalẹ̀ má ti wá kọlu àwọn ọmọ ọlọ́mọ pé kán wá ràn yàn lọ́wọ́ ń bíbáyìí kò yẹ tó o bá rí i pé wọn ràn wọ́n lọ́wọ́ kọ́wọ́ bà po ẹ kówó jáde olówó lẹ ṣáà ń pera yín àwàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ebi ò pa wá o àdẹ̀ tọrọ jẹ ló ti yé ẹ̀yin lẹ ń pera yín ní nǹkan tẹ́ ẹ̀jẹ̀ ẹ̀yin lẹ máa ń fọ́ bí rákẹ́ẹ̀tì eléjò ẹ̀yin lẹ máa ń búrẹ́kẹ́ tí tó kan rú àwa yìí kò yé yín ẹ̀yin lẹ máa ń fẹ́ kí gbogbo ẹ̀ máa pé yes báyìí lẹ ṣe tó ẹ ràn wọ́n lọ́wọ́ tó o bá ràn wọ́n lọ́wọ́ kò lè wọ̀ má kọlu ọmọ kankan jáde nínú Nollywood mọ̀ kò yẹ o mọ tó ní kálukú wọn náà face o mọ nǹkan tí o mọ̀ bóyá àwọn yẹn lẹ́ni àwọn náà kan package ara wọn ni o mọ̀ àbí torí pé wọn ràn yàn lọ́wọ́ ń sìn wọ́n dẹ̀ máa rìnrìn dọ̀tí torí pé wọn ràn yàn lọ́wọ́ ń sìn àwọn veteran Nollywood veteran wọ́n ti ń sunkún wá síta so káwọn tó dẹ̀ jẹ́ ọmọdé inú wọn kàn máa kọjú ẹ̀wù sẹ́yìn àbí kàn máa fèdú pa ojú torí ọ̀rọ̀ yín ò yé mi ló ṣe yín ganan Yínká Olóko rọra mọ bó ṣe máa kọlu àwọn èèyàn síta ń bíbá yìí kó jẹ́ kórí ẹ pé yìí tó bá ti fojú ẹ̀ nítorí pé kò dá kọ́wọ́ bà kòkó fún wọn lówó kó kí wọn náà ṣe ayé bẹ̀ kò bọ́ lọ́hùn nínú lórí tó máa bá ń pé adult ni wọ́n náà ṣé torí pé wọn lè wà fún ẹlẹ́sì ìyẹn ló ṣe rò pé o máa pè wọn máa dárúkọ wọn bí máa dárúkọ wọn bá máa fi wọn gbolẹ̀ irọ́ o àwọn ò ní gbà fún ẹ tó ráwà lọ́mọ ológo àwa náà láwọn ọmọ tíra wọn tàn kò yẹ bí ìdẹ̀ nígbà kéèyàn máa bá mi bá wa kọlu àwọn ọmọ tèmi síta kó máa bá mi fẹnu jábútú ẹ̀ pé ẹ̀yìn kankan ló wọ̀ nǹkan kan ló rà tó bá wù ló lè fowó ẹ̀ra náà kí ló dé táwọn ọmọ ọlọ́mọ máa ẹ wo gbogbo ìpolówó tí ìyálóde tí Tóyìn ṣe ń bẹ̀yẹ ṣe rò pé iṣẹ́ ọpọlọ ní náà ẹ wo tìyàbọ̀ náà ẹ lọ wo kí náà porúkọ ẹ̀ Làbákẹ́ olódodo yẹn iṣẹ́ gidi náà ṣe ṣe rò pé àwọn náà wọ́n fara panú ẹ̀ náà nítorí pé wọ́n gbé wá síta
àwọn náà jìyà wọn jíṣẹ́ kó tó di kó dùn ó dùn bẹ́yẹn ni ẹjọ́ torí Ọlọ́run o torí kí ẹ má bàa jìyà ló ṣe yá má jìyà lọ́fà torí kí ẹ má bàa jẹyàn lè ọ̀ṣẹ́ bímọ kì í ṣe pé ọkàn bímọ kalẹ̀ lásán kan lè pèyàn ní alágbáyé ó tí o wọn ní tí ó kété tó bá ti ṣe kinní kan ọmọ ẹ̀ ló máa mú kán lọ́mọ mú ọmọ wọn náà Mercy lọ́mọ tiẹ̀ ó lọ́mọ sí Canada náà ẹ mọ bó ṣe ń sanwó skúlù ọmọ yẹn ní Canada ẹ mọ bó ṣe ń tẹ́kẹ̀ ọmọ yẹn Mercy lè níyà bẹ́yẹ bí ó bá níyà ó máa lẹ́ni tó kù fún níyà ó máa lẹ́ni tó kù fún ní bàbá likewise àwọn tó kù náà oníkálukú wọn ló lẹ́bí náà lára tọ́ máa fi ẹbí tí wọn sílẹ̀ tọ́ máa dá wọn bàbá kan tọ́ ti lọ ayé wọn rádaràdá tọ́ ti lọ ìgbésí ayé wọn rátirati tọ́ máa dá wọn lóhùn bí tí wọ́n máa ṣẹnu bí ẹnu agbádá tó máa ṣẹnu tó máa ṣe iwájú pọ̀n sọ̀hún tó máa sọ̀rọ̀ òṣì sí wọn bíbáyìí yẹ kó rí ẹ pé o yẹ kó rí ẹ pé o ti ń ṣe tipẹ́ mo ti ń wò ẹ tipẹ́ ni bọ̀ mo rí pé o stop ni mo ṣe wá fún ẹ o jẹ́ kó rí ẹ pé kó fa àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ kó jẹ́ kó lò gbáyé wọn fa àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ wọn ni Kíkẹ́ lọ́mọ ẹ̀rọ mà lóde tó wá rí wa abẹ TV yẹn ó bí mo yẹ sọ fún ẹ láàárọ̀ ìbẹ́ẹ̀ ló ṣe máa rí bọ́n ń pín JP 2025 bọ́n ń pín lọ́fẹ̀ẹ́ torí irú àwa yàwá ti gbà nínú JP 2025 kò yẹ gbogbo àwọn èèyàn mi tó wà lórí ibi gbogbo wọn náà ti tàpù nínú JP 2025 torójú tiwa máa ríre etí wa máa gbọ́re àwọn ọmọ tiwa máa ṣe rere inú tiwa máa dùn sí nǹkan re ni ẹ̀yin lẹni ìbànújẹ́ ẹ̀yin lẹ wáyé wá kà ẹ̀yin lẹ wáyé wá sunkún ṣé o wá rí JP 2025 tó yẹ kó tọ́ sí abẹ BTV wọ́n máa pín sórí tiwa báyìí ni wọ́n máa forí yín ṣàpínlé ni tẹ́ ẹ̀ bá dẹ̀yìn lẹ́yìn ọmọ yẹn ikú gbígbóná tó ń bọ́ṣọ lọ́rùn òwúrẹ́ òun ló máa pa gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá sọ pé ẹ̀ ní jẹ́ kọ́mọ yẹn sì fọkàn balẹ̀ gbélé ọkọ ẹ̀ kí ló dé ẹ bá yẹ ìjà títí ẹ ti rí ẹ bàjẹ́ àtàn ẹ tún ti bọ́ sórí ọmọ ẹ bọ́ sórí ọkọ ọmọ ẹ bọ́ sórí ìyá ọkọ ẹ ẹ ti rí pé ẹ ti gbèpè ẹ dẹ̀ ń gbàdúrà káwọn ọmọ ti yín ṣoríire àwọn ọmọ yín ò lè ṣoríire Ọlọ́run bá mọ̀ gbogbo gúrùpù orí burúkú tẹ́ ẹ lọ sí gbogbo péjì òfò tẹ́ ẹ lọ sí ẹ rò pé bóyá ìṣe yan kan ni àwọn ọmọ yín ni wọ́n gbogbo tẹ́ ẹ bá ṣe ń bẹ̀ ó ti lọ dúró dé àwọn ọmọ yín wájú torí àwọn ọmọ yín ò lè lọ́jọ́ ayọ̀ àwọn ọmọ yín ò lè lọ́jọ́ ayọ̀ ṣíọ àṣẹ ní ṣe ra ẹ rò pé yan kan lè ṣe ẹ lọ dá gúrùpù lẹ mo tẹ̀ tún gbọ́ wọn lórí burúkú yín tún dáwó ẹ fẹ́ ṣe oògùn tẹ́ ẹ rí ṣe kíkọ́ lọ oògùn tó lórí burúkú yín ò rí ṣe tégbò àdá àjíná tó sọ yín délé ọ̀ṣọ́ elégbò ẹ rò oògùn yẹn ṣe kégbò ara yín jiná wọn ní ṣe lẹ̀ ń ro tabẹ́tabẹ́ ẹ rò oògùn yẹn ṣe olórí burúkú ẹ wá ń dáwó pé kán lọ dáréwé kán lọ fi ṣe kinní kan àti mọdún ilé tẹ́ ẹ ti jáde ìbàjẹ́ pé àwọn ọ̀yà yín wọ́n tara mọ́ra bí ìyàbọ̀ ni orí burúkú tẹ́ ẹ wá ń ṣe lórí ìkànnì ẹ̀ ní máa ṣe ìgbésí ayé yín ò ní rí bẹ́ẹ̀ ṣe rí lọ́wọ́ pé àwọn ọ̀yà yín kó tiẹ̀ jòlóṣó náà ní ìyàbọ̀ ṣe òbò ẹ̀ lájẹ́ ni ìbàjẹ́ pé òbò àwọn ọ̀yà yín olórí burúkú àwọn ọ̀yà tó bí yín sáyé òbò wọn bá lájẹ́ ni wọn ò ní bírú ẹ̀yàn ọmọ olórí burúkú tẹ́ ẹ wáyé wá ń da yín láàmú wọn ò ní bí yín síta wọ́n pẹ́ òbò àwọn ọ̀yà yín lájẹ́ ni orí burúkú tẹ́ ibi tẹ́ ẹ wáyé ẹ̀ ní síbẹ̀ ẹ ti lọ́jú báyìí lọ ẹ̀yin ọmọ òfò ẹ̀yin ọmọ ẹ̀sìn lórí burúkú gbogbo ẹ ṣí èrè ẹ̀kọ̀kan tí ń bá ti ráyè báyìí màmá wá fún yín ẹ̀yin olórí burúkú ọmọ dèdè ẹ̀yin tèmi ẹ ṣe jàre oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ náà ẹ̀kọ́ àìbínú ẹ bá mi kàn sí fẹ́ńdọ̀ mi o ayé yín á dáa ẹ ní dààmú ẹ ṣe gan mo dúpẹ́ ẹ ṣe tó jẹ́ gbogbo ìgbà tí ń bá ti pè yín lẹ́ máa ń jẹ́ mi agbára Ọlọ́run wọ́n á fowó wá yín wá wọ́n á fọlá wá yín wá wọ́n á fìkẹ́ wá yín wá ẹ ní rí òun gbé sọnù bí o ṣe bí ọmọ ogun JP 2025 kò ní kúrò nínú ayé wa gbogbo ogun JP 2025 báyìí làwa máa rí àwọn olórí burúkú dédé ẹ̀yin tèmi ẹ ṣe jàre ẹ jẹ́ n fi yín sílẹ̀ báyìí ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin tẹ́ ẹ love and like mo dúpẹ́ ẹ̀yin tẹ́ ẹ share ẹ ṣé gan mo dúpẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá mi túnṣe kíni tẹ́ ẹ kọlù wọlé màámi aláṣàbí o ò ní gbọ́mọ sí o ò ní dàgbà yà iwájú báyìí lọ́pàá ibi tí ń ré sí ẹ túbọ̀ kó wá jẹ̀pẹ̀ kì í ṣe nípa ọ̀rọ̀ orí burúkú yìí tí wọ́n ń sọ kákàkiri Ọlọ́run fi ṣẹ́ owó oníkálukú ó fi ń dá lẹ́jọ́ ọjọ́ alẹ́ ìyá aláṣàbí dùn èmi fẹ́ rú ọjọ́ alẹ́ báyìí tí aláṣàbí bó ṣe ń fò kiri ó ń náwó àwọn olórí burúkú wọ́n ń nájú wọ́n ń náyà kiri ìyá aláṣàbí náwó pléènì ó ń náwó ó ń ṣe fàájì sáré ó lòṣì ìrandíran yín lè débi tó wà olórí burúkú ẹ̀yin ẹni ẹ̀sìn ẹ̀yin tèmi ẹ ṣe jàre ẹ ní dààmú ẹ jẹ́ n fi ilẹ̀ báyìí ẹ ṣe o gbogbo ẹ̀yin tẹ́ fún mínísítà iná ò ní tánwó yín lágbára Ọlọ́run bá mi bù sí fún yín ẹ ṣe gan ni God bless you kẹ́ enjoy the rest of your day ẹ ṣe gan ni o bye bye àtúmọ̀ nípàdé ayọ̀ o ẹ ṣe o love you all. jọ̀ọ́ ẹ ṣàánú mi WhatsApp tẹ́ lè fi get mi nísìn òun ló wà lójú screen mo á bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wo program ẹ bá mi share ètò so that gbogbo àwọn èèyàn lè mọ̀ pé WhatsApp number mi wọ́n bounded because a lot of people ma try to reach out to see me báyìí sí pé kí ló ṣe Lady K kí ló ṣe Lady K kí ló ṣe Lady K WhatsApp mi ni wọ́n bound o mi mọ̀ kan tí mo ṣe o tó lọ report mi o mo dẹ̀ try láti tún open WhatsApp sórí fóònù mi wọ́n ní mi ò lè lo nọ́mbà yẹn mọ́ fún WhatsApp
so bó ṣe jẹ́ nìyẹn k'Elédùmarè kó bá mi kó sí wọn nínú kó release síìmù mi fún mi. Náà gbogbo ẹ̀yin mọ́mì dáàdì tẹ́ bá fẹ́ ra àgbo jẹ̀díjẹ̀dí láti iléeṣẹ́ TL Natural Herbal, láti iléeṣẹ́ TL Natural Herbal, àwọn àgbo jẹ̀dí tó wà òkè dáadáa, gbogbo jẹ̀dí tó ti wíìkì bọ́dì yìí tó ti pàkọ́ ọmọkùnrin yẹn, ogun jẹ̀dí tẹ́ lè lò fún nílì. Bákan náà ogun diabetes ó wà, bákan náà àgúnmu manpower ó wà available. Gbogbo ẹ̀yin tí nǹkan ọmọkùnrin yìí tí ò bá ṣiṣẹ́ dáadáa mọ́, àgúnmu manpower tẹ́ máa lò ó ti wà available ní Canada. Lẹ́yìn yẹn gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra jewelries, ẹ fẹ́ ra aṣọ, ẹ fẹ́ ra àwọn wig lóríṣiríṣi, àwọn fine wig, mo ní wọn ní bíbáyìí lóríṣiríṣi. Mi ò mọ choice oníkálukú ni mi ò ṣe mọ which one to display. Ni mo ṣe máa ní tẹ́ bá ti pè mí, màá máa display wọn fún yín, ẹ lè select tẹ́ bá fẹ́. So bó ṣe jẹ́ nìyẹn. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra spiritual items, gbogbo ẹ̀yin tẹ́ ń lálàkàlà, gbogbo ẹ̀yin tẹ́ ń rí àwọn ọwọ́ kan tí ò dáa, gbogbo ẹ̀yin tí nǹkan yóò lọ dédé, gbogbo ẹ̀yin tí wọ́n ń kórìíra ayé àwọn nǹkan tẹ́ lè lò ní mo ránjúmọ́ tí mò ń wò yìí o. Gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ogun kan tàbí méjì ń bá yín fínra, ẹ wá wò pé ta lè fẹ́ sá lọ bá, ẹ sá lọ bá Jésù. Jésù nìkan ló lè ṣe é. Òun ní gbogbo àwọn nǹkan àdúrà tẹ́ lè lò lélẹ́yìí. Orúkọ Jésù la fi ṣe, fọ́tò Jésù lẹ́ ń wò níbẹ̀ yìí. Most of my products here, ẹ máa rí fọ́tò Jésù lára wọn because ẹni tí mo gbàgbọ́ nínú ẹnìyẹn tó ń ṣiṣẹ́ rà tó ń ṣiṣẹ́ yanu, tí àwọn èèyàn dẹ̀ ní testimony ayọ̀, ẹ̀yin náà ẹ tètè pè mí. Gbogbo ogun tó halẹ̀ mọ́ yín yẹn, gbogbo ogun tó dẹ́rù bá yín yẹn, gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run ẹ̀mí àwọn wòlíì ló máa bá yín ṣẹ́. Gbogbo òkè ìṣòro yín yẹn ló máa ṣe kíni, ló máa di ìpẹ̀tẹ́lẹ̀. Gbogbo ọwọ́kọ́wọ́ tó yọ ayé yín lẹ́nu, gbogbo ọwọ́ yẹn lọ́lọ́run máa bá yín mú kúrò nínú ayé yín. Ogun ayé yín á ṣẹ́. Àwọn nǹkan àdúrà tẹ́ lè lò fún àwọn nǹkan ìṣẹ́gun lónírúurú, gbogbo ẹ̀ ni mo ní níbí báyìí. So ẹ pè mí sórí WhatsApp number tẹ́ ẹ wò lójú screen yìí, Canada number ni tẹ́ ẹ wò lójú screen, ẹ pè mí sí. Bó bá dẹ̀ jẹ́ nǹkan ọ̀fà náà lẹ́fẹ́, tó bá dẹ̀ jẹ́ pé àwọn òróró àánú, òróró ìṣẹ́gun lẹ́yìn fẹ́, kẹ́kọ̀ọ́ máa fi pa bọ́dì yín. Òun ni iṣẹ́ lẹ̀ wò yìí, atátó iyọ̀ ọ̀dùn ó kọjá bẹ́ẹ̀. Ẹni bá dánwò òun ló máa mọ̀ wípé yes, rere ni Olúwa. So bó ṣe jẹ́ ni àwọn lọ́fíńdà náà dẹ̀ wà lọ́lọ́kan òjọ̀kan lóríṣiríṣi. Bákan náà aṣọ, bẹ́ẹ̀ bá ṣe fẹ́ wọn sí, gbogbo ẹ̀ ló wà níbí. Ẹ̀yin ṣáà ti pè mí sórí WhatsApp number yìí. Mo wá bẹ̀ gbogbo ẹ̀yin mọ́mì, ẹ̀yin dáàdì tẹ́ wo program, ẹ bá mi share fún gbogbo àwọn èèyàn tẹ́ bá mọ̀. Wọ́n á lè mọ̀ wípé nọ́mbà tí Lady K tún lò, àwọn èèyàn ní máa kẹ́mi sókè pé à mẹ́sẹ̀jì Lady K kò deliver. Kí ló ṣẹlẹ̀ sí? Kò sí nǹkan tó ṣe mí o, ayọ̀ ní tọmọ Ọlọ́run, ayọ̀ ní mo wà. So ẹ bá mi ṣe kíni, ẹ bá mi share, ẹ ṣé gan, mo dúpẹ́ o, ire o.